ẹ bá yọ speaker bí ikú òun bí o orí kan ẹ padà sí bí o speaker ẹ yọ speaker kú o alpha kí ló ṣe network yẹn ṣe ká tẹ̀síwájú àbí ká ìdúró náà wọ́n ní kan yọ speaker yìí kú òun bí ìṣe speaker yìí pariwo bí ẹ kàn lo speaker yìí lé lọ́hùn yẹn. Alpha. Zillah. Kí ló ń ṣẹlẹ̀ mí ìgbọ́ ọ̀kan bẹ́ẹ̀ náà? Wọ́n gbé nẹ́tíwọ̀kì wọlé ó máa iṣẹ́ nu lé ń bẹ̀ bóyá ó ń yọ ń di kinní yẹn ni. Ṣé ká tẹ̀síwájú àbí ká stop díẹ̀ náà? Ó ti ń lọ àbí? Okay. Sí wàhálà ń gbà yẹn. Now mo ní ọba Sheikh Adam Abdullahi lórí ẹ má bínú nẹ́tíwọ̀kì ni bí a lẹ́nu òjò tó rọ̀ lánàá yẹn ló ń kó bá every goddamn thing. Starlink tádẹ́ra mo sọ fún yín ó apàdà tún kúrò lókè ni because download náà fi ń polówó fún wa 38,000 naira ní lóṣù mo ti yọ dànù ó ṣe díẹ̀ o torí ààrẹ fi ṣe live program tá a máa lo live tá a fi ṣe live tó máa dúró tí ò ní ṣẹ́jú a máa san 82,000 naira per month ní o ẹgbẹ́ Starlink àwọn alágbára ló ń lò ó wà ń bí o ó wà lọ́fíìsì ń bí mo yọ lókè ní o mo pààkì ẹ̀ síbẹ̀ ni pé ìjọ tọ́lọ́ bá ní kí agbára ká lílo ẹ̀ a máa lò. Now bàbá Sheikh Adam Abdullahi lórí kúlọ̀ lọ́kùn fún bàbá torí àsìkò kúlọ̀ wallahu ahad. Bákan náà bàbá wa Sheikh Adam Al-Adabi bàbá lámúnigun bàbá lánàṣẹ bàbá lágbé ní àná mo sọ tèmi o ẹ̀wù tèmi sí wà ń bẹ̀rẹ̀ àti bàbá Sheikh bá kíní wo Abdulateef Adébọ̀wálé bàbá tèmi náà alájà tó ìbàdàn Yusuf tí gbogbo òkú mùsùlùmí dórí alágbọ̀n ṣàná akégbà Jésù ọkọlá mẹgáyà bá fọ̀rọ̀kẹ́ ogun ọ̀pọ̀ kó rà kan fún wọn lọ́bẹ̀ lẹ́ṣin. ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe wà bàbá wa Sheikh Habibullah Adam Ali lórí ọlọ́run bá ṣẹlá fún bàbá kó bá fún bàbá ní àlàáfíà tó péye lílàáfì. gbogbo àtàwà lórí YouTube lọ YouTube ti stop àti try àti connect ẹ̀ kò lọ so insha àtàwà parí program à ń load ẹ̀ sórí YouTube fún wa loading ló máa kọ́ àlè wo live so àwọn tàbá rí wa wò ẹ invite àwọn ọ̀rẹ́ yín pé kí wọ́n wà lórí Facebook àfẹ́síwá alákáǹtì ìdẹ̀ ló kù nílé wo. Now àgbà fọlọ́n bá ṣe lálẹ́ yìí ni ìtàn bábọ̀ látàná
ó ní ìgbésí ayé àná Muhammad sallallahu alaihi wasallam àti èròǹgbà rẹ̀. Apá kejì la fẹ́ wò ní alẹ́ yìí, ó wá ṣe é ṣe wẹ̀ẹ́gí káyìn máa bá lọ ná. A ti rí bíbí ànábì sallallahu alaihi wasallam tí ò rújú. A ti rí ìgbésí ayé ẹ̀ bó ijẹ́ aláàmọ́ náà, onídéédé, aláfọkàntán, ẹni tí ijẹ́ àbá èèyàn tí wàá jọ ṣàdéhùn ìbẹ̀ràn lẹ́ba. Àwọn ìbẹ̀ tá ń wò lọ lánàá ni marital life ẹ̀. Mo dẹ̀ máa ń jẹ́ kó yé wa, ṣé rí gbogbo ìtàn tó nǹkan tán lè kọ, mo ń tẹnu mọ́, gbogbo ìròyìn tó lè fi ròyìn Muhammadu sallallahu alaihi wasallam tó bá ti tayọ ihun tí Kùránì pè fún wa, irọ́ ló wà ń bẹ̀. Tí ò bá tún wá tó bí Kùránì ṣe ròyìn ẹ̀ fún wa, irọ́ ló wà ń bẹ̀. Torí mo padà rí pé púpọ̀ àwọn èèyàn wọ́n device àwọn ọ̀nà kan wọ́n fi ń gbọ́ Kùránì yé, wọ́n ń gbá díìsì yé. Ṣé gbogbo ọ̀nà ẹ pátá làwọn kiri yóò mọ̀? Làwọn ọ̀tá wa mọ̀ tí wọ́n lè fi ń gbógun ti Islam. Gbogbo ọ̀nà ẹ náà mọ̀. Ọ̀nà tó yẹ káwọn adúrín mọ́ jù ní ọ̀nà Quran. Ṣé pé yẹn kò ní dọ̀ ìfúnnú, kò ní mọ̀ ọdún òun. Sẹ̀mí náà wà ọwọ́ náà ni. Kódà kó tako là ń kà yí ẹ bó ṣe rí nìyẹn. Ṣé ní Quran jẹ́ ìwé kan tó jẹ́ pé bígbà bá ṣe ń lọ ló a máa yé wa sí i. Bí ìgbà ó bá ṣe ń lọ ló máa yé wa sí i. Máa ń sọ ìtàn Fìràwọ̀ náà fún yín náà. Kí ni tẹ́fsìrì sọ ń pa bọ́n eré Fìràwọ̀? Ìbọn ti rí ní 1807. Tọ́lọ́ tó bá náà wípé ní 5,000 years ago kí wọ́n tó dé o láyé Musa, àdéhùn tó bá ṣe ni pé màá preserve body ẹ̀ fáwọn ìran tó ń bọ̀ lẹ́yìn ẹ̀. Láàárín ànábì àti Fáráò gba ẹgbẹ̀rún ọdún 5 ni. Ànábì tí wàá kú sí ẹgbẹ̀rún ọdún 2 tí ń lọ lórí ẹ̀. Kárẹ́gbẹ̀rún ọdún 7. Ìwọ́n ọgbà tó wá rí òkú Fìràwọ̀ náà lẹ́yìn ẹgbẹ̀rún ọdún 7 sí 6 àbọ̀ náà ṣe òkú Fìràwọ̀. So ẹjọ́ àwọn mélòó lè ṣàlàyé bó kù ṣe Fìràwọ̀ náà ṣe rí báyìí? Ìbáwọ̀ ara lè ṣàlàyé ẹ̀. So àyà ń ṣe láyé ti wà nìyẹn. Bó dẹ̀ báwọn àyà mi ṣe tí wọ́n máa yé àwọn tó máa tún wá lẹ́yìn ti wà nìyẹn. Ìgbà tó lọ ń sọ̀rọ̀ odò méjì tó pàdé. Ṣánọ́bì gan débi àlà ẹ̀ rí. Sáǹsọ̀ àbá débẹ̀ rí. Ibà àlà débẹ̀. Technology ló gbé àwa débẹ̀. Sáré pé yes, odò méjì pàdé wọn ọ̀dẹ̀ ṣan wọnú ara wọn. Omi kan náà ni. So bí Quran ṣe rí nìyẹn. Ṣé gbogbo àwọn ọ̀nà tẹ́yìn gbé kalẹ̀ yẹn ẹ̀ lè gbọ́ yé? Àgbọ́yé máa wá fún Quran bí ìgbà bá ṣe ń wá ni ló a máa yé. Ló fi jẹ́ pé Qurani tí wọ́n máa ń bá àná èní àti ọ̀la mu from generation to generation ló a máa tuntun sí i. Gbogbo àyàtà ti kà tó wá di pé ó padà wá sí ìmúṣẹ lójú ayé wa ní yẹn pa gbọ́ Qurani gan, yẹn pa gbọ́ ayé yìí rèé náà ó máa ń tuntun sí i. Now, ẹ jẹ́ wo marital aspect Ànábì sallallahu alaihi wasallam. Àwọn àwọn issue méjì lálẹ́ yìí. Bí a ti wo rí náà. Àwọn issue Zaid àti Zainab. A gbọ́ sórí bọ́ọ̀lù yìí sọ fún Ànábì.
a wá tún wo Aisha tá a ti sọ sẹ́yìn ní àwọn méjèèjì yẹn náà kákan tó paraphrase ẹ̀ ọ̀ká tún remind wa lórí tá a ti sọ nípa ẹ̀. ẹ bá wọn Suratul Ahzab Quran 33 from verse 37 yorùbá ni ó kà ọmọ rẹ̀ jáde aláàmúlálẹ́ yìí. Quran 33 from verse 37. Torí àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n máa ń fi kíní ìbú wa gan-an pé ànábì àgbà oníyàwó kò possible náà. ẹnu ẹ̀ tí ẹ̀gbin sí là ń ka ẹ̀ tó bá gbọ́dọ̀ ń ṣe ìròyìn ẹ̀ fún wa nù Quran làwa mùsùlùmí bá ń portray ẹ̀ ní wọn aládé ara tó ń sọ sí wí kò ní kàn án. ayẹ́kọ̀ọ́yà pé gbogbo sóòtù máa kọ́ nípa ànábì o tí wàá ti bá Kùránì mu o ìgbò ni àgbà gbọ́ torí èèyàn lè mú ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ gbogbo àwọn òkọ̀tàn yẹn lẹ́yìn ọgọ́rùn-ún ọdún náà ṣe èdè wọn sì lójú ayé ànábì wọn bá wọn sọ abá ló gbà wọn bá wọn tábìyìn ló gbà wọn bá wọn tábìyìn ló gbà ìtàn àtẹnudẹ́nudẹ́nu gbọ́ wọn fi kọ́ ọ́ lẹ̀ bọ́lọ́ tó wà ń bẹ̀ tó dá ànábì tó ránṣẹ́ ó lè sọ bí tàn ayé ẹ̀ ṣe rí fún wa ló lè ṣàlàyé kùnkùndùn bẹ̀ fún wa ẹ̀wọ̀n tó wà fún ànábì àti pé ẹ máa gbọ́ o ṣé mọ̀ Ọlọ́run máa ń sọ̀rọ̀ kan nu Quran mo dẹ̀ lu ayé ẹ̀ fún alánà tó lọ́ bá sọ̀ lọ́nu Quran ní wọ́n yẹn zakaru illa ulabab illa Ọlọ́run tí mo fẹ́ sọ yìí o kò sẹ́ni tó máa ń wà fẹ́ tó máa ń là ń ka yìí so Quran ní í ṣe pẹ̀lú kí wọ́n sọ làákà yìí ẹ̀ kalẹ̀ àwọn tó máa ń parọ́ fún wa pé ìmọ̀lúwàdí ní ọgbọ́n ògbé òpùrọ́ ni wọ́n lọ́ọ̀kì ọpọlọ wa ni èyí ni 21 of February àbí time tá a wà ń sìn ní 9:28 orí aago ẹ kúnà pé live là ń ṣe 9:28 p.m. 21st of February 2024 9:28 p.m. rèé recorded one go live ni. now wọ́n sọ pé Ọlọ́run jẹ́ kó yé wa pé ẹni tọ́rọ̀ wa máa yé lẹ́yìn tó bá ní là ń ka ẹ̀. àwọn kan wá ń sọ pé ìmọ̀lúlàdínì làákàyè ò gbé ẹjọ́ ṣé pé wọ́n kó ọ̀rọ̀ yẹn padà sọ́lọ̀ lẹ́nu ni wọ́n yẹn là ń gbọ́ lọ́n yé wọ́n máa ń nà ìmọ̀lúlàdínì ọgbọ́n ògbé rọ́lẹ̀ ń pa náà Ọlọ́run ò yọ làákàyè kú ònú àdínì torí pé ẹni tí lọ́ọ̀kì wọ́n ti yọ làákàyè tí yín kú ò wọ́n á lọ́ọ̀kì ẹ̀ ẹjọ́ kí ló ń pè ní mọ̀ kí ló ń pè ní mọ̀ ṣe fi tó kọ́ lọ́wọ́ àwọn èèyàn ni bẹ́ẹ̀ lè ṣe gbọ́ yé má sọ kínní kan gbogbo pòfẹ́sọ̀ ayé má bínú sa olódo ní gbogbo wọn gbogbo dọ̀kítọ́rù ayé olódo ni wọ́n ẹni tó jẹ́ ọ̀mọ̀wé ní number 1 professor tó wáyé tó wà professorship láyé òun lọ̀mọ̀wé ẹni tó wà dọ́kítọ̀ láyé òun lọ̀mọ̀wé ẹni tó wà BSc láyé òun lọ̀mọ̀wé wọn tó kù wọ́n ń jíwèé wọn dà ní wọ́n dà kọ́ ni ẹjọ́ professor ẹni tó wà professorship láyé ẹjọ́ àwọn thesis wo ló lò as in reference wo ló fi gba professorship tiẹ̀ wọ́n ṣe research tiẹ̀ ni àwọn àtẹnu ṣe sáà máa ń jí oníwèé kà ní àwọn lọ tàpù ìwé tẹ́tọ́ ọpọlọ la máa ń lò ìyẹn la transfer wá sínú ìsìlámù wa náà tá a fi lọ́ọ̀kì ọpọlọ wa pa káàkiri lòlù beyond buntemia beyond Albani beyond kéròkọ Boombath beyond the àfa àwọn jàbátá yìí lóko ẹni Fawzan Sọ́lé Fawzan wọ́n lè ronú kọjá lẹ́wọ̀ àwọn yẹn
sàwọn ẹ lọpọlọ wọn pé jù gbogbo àtàwọn àtàwọn kóòtù ọpọlọ tí wọn ò pé nìyẹn náà ṣé èsùn ẹ̀kọ́ nìyẹn ni àwọn náà lè ronú fún wa àwọn ò tó rònú wọn rò ẹ̀ta làwọn ibi tí mo wọn mọ̀ ń gbà yẹn ni ìmọ̀ àwọn tẹ́ńlù ẹ̀kọ́ tó ti wá táwà lé níṣẹ́ àwọn ilé òkú ọjà bí tó ti bí wọn aláwa lénìí nítorí ṣàlá Amẹ́ríkà lénìí mo lè sọ fún ẹ láàárọ̀ yìí nítorí ṣàlá lọ́wọ́lọ́wọ́ wo CNN wàá máa rí mẹ́ UK Germany Russia àdèwà Nàìjíríà àwọn àlékòó wa ń bí ṣé ayé sọ́lé Fawzan mi ò gbàtà fún ayé ló gbànú anyway bóun tèmíà bóun báàs ṣáàyè tí wọ́n íńtánẹ̀tì wà mo kàn béèrè ní o ayé ojú dúró àwọn wáyé so ìmọ̀ tẹ́yìn pọ́n lára wọn yẹn kò lè tó ti wá táwà lénìí bọ́tọ́ pé ò fẹ́ sún àfẹ́ ṣe wàhálà ìmọ̀ la ṣe ń rìn láì lórí ìmọ̀ tiwọn àgbọ́yé wọn lórí hadith àgbọ́yé wọn lórí Quran wọn ni kí làwọn olùmọ̀ sọ ń pa ẹ̀ àwọn olùmọ̀ yín náà àwọn wo ọlọ́run ajé oyè yín jọ̀kan ṣá tó máa sọ pé ẹni tó jẹ́ mi ò kéwú ló ṣe máa ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé láwọn àtàbà kéwú ẹ̀ pé wọn ò lọ́ọ̀kì ọpọlọ tiwa ẹ̀ get torí kò sẹ́ni ẹnìkan ló kọ́ ẹnìkan kan ló dókítà wa níbi tàdé mi láwọn tó kéwú mi wọ́n dókítà ọpọlọ wọn o ṣẹ̀pẹ̀rú sẹ́ẹ̀tì tiwa àfáàn báràkì àfáà àgbẹ̀sìgá àwọn locked up rárá àwọn aṣọ́pọlọ ọ̀lẹ̀ ni ló ṣe easy fáwa láti dá ohun tí ó bá takò ìsìlára láti dànù àfáà kan ló sọ bẹ́ẹ̀ wàhálà àtàfáà yẹn ni ibi tó gbọ́ yé sí nìyẹn àwọn agbọ́ ìkọjá bẹ́ẹ̀. mo máa lọ ni pé ẹ wọ́n bóyá ń portray ànábì lórí ọ̀rọ̀ Zaid àti Zainab in tó ṣẹlẹ̀ kódà di dábàá sí kódà kó má kọ ìtàn yẹn fún wa ká má mọ ohun tó ṣẹlẹ̀ ń jọ yẹn àyà ìgangan fún ara ẹ̀ ó ti fún wa ní clue tá a lè apply wisdom sí ẹgbẹ́ bí àyà yẹn ṣe gbé wá náà àní ká má rí tẹ́pṣìrì lórí àyà yìí ká má ra àwọn tó kọ̀ tó ń pa tó ṣe láàrin Zainab àti Zaid àti rí clue tá a lè lò tá a fi rí odidi ìtàn yẹn mú wá ẹgbẹ́ wọn náà ṣe gbé wá náà. àti pé kí o ṣe ìrántí nígbà tí ìrẹ́ sọ fún ẹni tí Ọlọ́run ṣe oore fún. ẹ máa gbọ́ o ẹni tọ́lọ́run ṣoore fún ẹjọ́ oore tọ́lọ́run ṣe fún Ọlọ́run ṣe ní mùsùlùmí ṣẹ́gun yẹn clear oore tọ́lọ́run ṣe fún aláyé lẹ́yìn tọ́lọ́run at least dídá wa sáyé general oore nìyẹn dídá wa sáyé general oore ni wọ́n tún wá ṣàwálẹ̀ ṣàṣùyìn ìsìlámù oore míì ní lọ́tọ̀. sọ fún ẹni tí Ọlọ́run ṣe oore fún tí ẹ̀rọ náà sì tún ṣe oore fún. tí wọn náà tó ṣoore fún ẹgbẹ́ epo tí Ọlọ́run ti là ànábì náà ṣoore fún mi tí bẹ́ẹ̀ sọ sórí yẹn ẹ̀jẹ̀ àbáyà ẹ̀ bọ̀ náà. mú ìyàwó rẹ dání ṣinṣin. mú ìyàwó rẹ dání ṣinṣin o. kí o sì bẹ̀rù Ọlọ́run. ìwọ ọkọ ìyàwó wá bẹ̀rù Ọlọ́run ó mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin ìyàwó àti ọkọ bí ìgbà tó ń fẹ́ kọra wọn lẹ̀. ẹ̀gẹ́ àyà yẹn ò lọ́ọ̀kọ̀ pọ̀lọ́ rárá ó jẹ́ ká reason beyond pé n tó lè máa ṣẹlẹ̀ rèé sọ fún ọkọ ìyàwó kó dìyàwó ẹ̀ mú ṣinṣin dàtí lòdì wàhálà kan ti wà láàrin wọn nìyẹn muskila ti wọlé kó dìyàwó ẹ̀ mú o kí o sì bẹ̀rù Ọlọ́run. kó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. àti pé ìrẹ́ ń fi pamọ́ sínú ọkàn rẹ ohun tí Ọlọ́run yóò ṣe àfihàn rẹ̀. ọlọ́wà ni wọ Muhammadu. sallallahu alayhi wa sallam. ìwọ ń fi pamọ́ sínú ọkàn ẹ. ohun tí Ọlọ́run yóò ṣe àfihàn rẹ̀. ohun tí Ọlọ́run máa padà ṣe àfihàn rẹ̀. ó wá ń bẹ̀rù àwọn ènìyàn. no ẹ̀yin náà ẹ kò wá àyà yẹn ṣe bó ṣe ń clear àná wa ń bẹ̀rù pé kí láyé máa sọ. ó wá ń bẹ̀rù àwọn ènìyàn.
kí láyé máa sọ kí láyé máa sọ ṣẹ́gbọ́n ti clear nsìn in tó clear rèé ọ̀rọ̀ yẹn túmọ̀ sí pé nǹkan kan wà lẹ́mìí ànábì nípa ọ̀rọ̀ àyàwó àtọkọ yẹn ṣọ́ọ̀ni sọ pé mo gba ìyàwó lágbájá tó yẹ kí mo so wọ́n pọ̀ ẹ̀gẹ́ tó wà lọ́kàn ànábì kó lè yé wa dáadáa ni pé ṣẹ́rí Zainab ànábì gangan ló wá bá kó òun fẹ́ fẹ́ ẹ̀gẹ́ ó dàbí kí obìnrin kan á bẹ̀ mí yín sìn kí o ṣáàjà mi o mo fẹ́ kẹ́ ẹ fẹ́ mi wọ́n ní ilé ti kún ìyàwó mẹ́rin ti pé ṣé mọ̀ kí n kàn mú àwọn excuse yẹn wá wọ́n ní kí láwọn àṣẹ báyìí o wọ́n ní òkè ṣé o lè fẹ́ lágbájá get ṣé o lè fẹ́ ọmọ tó ń gbé lọ́dọ̀ mi ìfẹ́ dákọ̀ ọmọ kankan ṣé o lè fẹ́ prince ṣé o lè fẹ́ cousin ṣé o lè fẹ́ kan nu wọn mo sọ sórí kan fún eré náà gbẹmú aṣógúnlẹ̀ ń gbà yẹn that was year 2001-2002 gbà yẹn lọ́hùn ó ṣẹlẹ̀ sí mi náà rí wàhálà ó ṣẹlẹ̀ sí mi but níjọ́ náà lọ́hùn yẹn bí tèmi tí wàá fi yàtọ̀ rèé ẹnìyàn ò gbà ó wà bá mi ní ó ní ọkọ̀ ti kọ lẹ́tà sínú bọ́ọ̀sì fún arẹpẹtẹ ọkọ̀ gbé wá òun ní property kan sórí yẹn pọ̀ gan mo ti sọ́rí ìjọ tó wá fi last letter sínú suggestion box sí wa bá a ṣe lo ọ́fíìsì Òṣòdì ńgbà yẹn mo lè ń gbé ṣógúnlẹ̀ mo wá gba àwọn amúlẹ́tà bá mi pé ó lóun fẹ́ rí mi mo á ní òkè káàdé wà sí sáde announce pé ẹni báyìí ẹni ó kọ́ ó forúkọ ẹ̀ síbẹ̀ ẹni tó lóun fẹ́ rí mi o kó wà ní ọ́fíìsì níjọ́ báyìí bó dẹ̀ dédé ó lóun ní ẹni yẹn òkè no problem jókòó kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé ó ṣàṣọ gbogbo story yẹn ìyàgbá wọn ní pátì owó gíníkan wọn dẹ̀ lọ́kọ tó wọn bá wọn manage ẹ̀ tó wọn bá dẹ̀ lọ́kọ wọn lè àwọn family òun lè ba iye gbogbo òun jẹ́ story yẹn ṣá pọ̀ wá níwẹ̀ òun nídìí ọkọ wọn ní ìjọ tí wọ́n sì wá sí olódẹ́lẹ́gẹ̀ta fine no problem ìjọ tí lẹ́nìkan ní wá sí yẹn tó ń wù ẹ̀ mo ìbè lọ́wọ́ ènìyàn o tó fẹ́ fẹ́ owó òkè mo ní ṣé inú àwọn ẹnjìníà mi ni ò ní no ṣé inú àwọn security mi ni ò ní no àwọn chairman ò ní no àwọn welfare ò ní no mo ní òkè àbí lórí tébù wájú yẹn alásìkiri arazi afabakri rahimi ají ta ló fẹ́ inú àwọn tó wà lórí tébù yẹn ó mẹ́kànlẹ̀ mo ní òkè no problem lọ kọ sí lẹ́tà kò mú wá bá mi wọ́n kò lè sọ mú wá bá mi mi ò ẹ́fà ru ọkàn pé mi láéláé ìjọ tó bá mú lẹ́tà wá ó wá bá mi lé sógúnlẹ̀ bá gbé wọlé ó wá mú lẹ́tà lé mi lọ́wọ́ bá tún padà sórí ọ̀rọ̀ ń pé ta ló fẹ́ nu gbogbo àwọn tó wà lórí tébù yẹn ó ní kí n já lẹ́tà yẹn kà mo ní no kò ní ìdí ẹ̀mí tó wà nú ẹ̀ ó ti yé mi náà èmi ò pé èmi ọkọ̀ wọn lẹ́tà ó ní kí n kà á sẹ̀ bá dẹ̀ já bá dẹ̀ kà á ẹ̀yin gangan ni mo wá ẹ̀mú fẹ́fẹ́ wọ́n kọ́ dákẹ́ lọ ó lábẹ́ lè fẹ́ mi ni ń ká sọ tòótọ́ ó fáyìn o ká má parọ́ ó fáyìn o bọ́ mo ò lè fẹ́ ẹ ní ṣé òun ṣe mí ni ṣé òun ò dá tó ni ó wà nílẹ̀ wọn ń lówó lọ́wọ́ gbágbágbáblá blóblóbló wọn ní wò jẹun fún ẹlẹ́ni tó nídìí ọkọ
wọn mú láwọn tó nídìí ìyàwó lọ́wọ́ gan ṣe fún ẹ kan nú wọn kódà mo lè pàdé fún ọmọ kan fẹ́ ó ní náà kí ẹ kó máa lọ tí ìbá ti lè fẹ́ wọn mo ní ìwẹ̀ kò ní fẹ́ ṣe sí wọn máa lọ náà ni pé lọ tí ń gbó ẹ̀dà àárọ̀ ìmọ̀ nìyẹn ṣe àpérò yẹn ń sìn tí n bá fún lẹ́nìkan fẹ́ láàrin wa ilé wọn ò ní tòrò torí mi ni tágẹ́ẹ̀tì ẹ̀ ihun tó ṣẹlẹ̀ sànọ́bì nìyẹn sallallahu alaihi wasallam gbogbo ẹ̀mí Zainab ànábì ló fẹ́ fẹ́ tó lọ́n ló wá approach ìyẹn ni àyà pé ihun tó fi pamọ́ sẹ́mi yẹn ìwọ náà mọ̀ o pé ìwọ lọmọ yìí wá bá pòun fẹ́ fẹ́ o Rẹ̀ fi pamọ́ sínú ọkàn rẹ̀. ìwọ ló introduce ẹ̀ sí Zaidi ọmọ tó ń gbé lọ́dọ̀ ẹ o Ohun tí Ọlọ́run yóò ṣe àfihàn rẹ̀. ó ní Ọlọ́run ló ń tọ́ra ẹ jẹ màá padà táṣìírí tó wà lẹ́mìí ẹ̀ fáyé ẹ gẹ́ẹ̀ Ọlọ́run ló ń tọ́ra ẹ jẹ ìwọ mọ̀ pé ọmọ yìí ìwọ ló fẹ́ fẹ́ tó lè dá ẹ lójú mo wá wò pé torí pé o ti fi fún ọmọ ọ̀dọ̀ ẹ ọmọ tó ń gbé lọ́dọ̀ ẹ tó bá jẹ́ pé ọmọ bíbí ànábì ni Sáyìdì ni ànábì ò lè fẹ́ láéláé láéláé fábàdà ò lè fẹ́ láéláé tó ló ti di ìyàwó ọmọ ẹ̀ but ìyàwó ọmọ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ni nígbà tí ilé wọn wá tòrò for years ẹjọ́ lẹ́nìí ẹjọ́ ọ̀la obìnrin kò lóyún because kò nídìí ọkọ tán fún yẹn tágẹ̀tì ẹ̀ lànàbì tó fẹ́ fẹ́ ìgbà tí ilé wọn ò tòrò tó di pé ń jà lẹ́nìí ìjà ọkọ fẹ́ pa ọkọ nìwó èmi kò ànàbì gbẹ́rù èmi ò fẹ́ mọ́ ẹ wá bọ́ọ̀lù ṣe parí àyà yẹn Ó wá ń bẹ̀rù àwọn ènìyàn. ó wá ń bẹ̀rù táyé máa sọ pé a ti gbọ́ pé mo gbàyàwó ọmọ tó ń gbé lọ́dọ̀ mi Bẹ́ẹ̀ sì ni ọmọ bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ni ó tọ́ pé kí o bẹ̀rù rẹ̀. Ọlọ́run ló yẹ kó o bẹ̀rù kó ń ṣe táyé máa sọ Nígbà tí Sédù ti parí bùkátà rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀. Zaidu sí lóhun ò ṣe mọ́ ẹgbẹ́ gbólóhùn yẹn Zaidu sí ní Nígbà tí Mọ̀ọ́mọ̀. Sédù ti parí bùkátà rẹ̀ mọ̀ọ́mọ̀ gbẹ́rù èmi ò fẹ́ mọ́ ní ọ̀dọ̀ rẹ̀. mo yọ̀ǹda ẹ̀ ǹjẹ́ ó máa lọ mi ò fẹ́ mọ́ torí pé Zaidu mọ̀ pé òun ló fẹ́ fẹ́ ó mọ̀ pé alóbìnrin ní tágẹ́ẹ̀tì ẹ̀ ànábì ló ní kó kí Zaidu wá fẹ́ níyàwó tó dẹ̀ so igi wọn ó wá níwò Ọlọ́run wá níwò má dẹ̀ ẹ́ láàmú Àti sórí tọ́mọ yẹn fẹ́ ẹ gangan ní n tó fẹ́ ọ̀dọ̀ yẹn rẹ̀. n tó fẹ́ yẹn wọ́n ti kọra wọn lẹ̀ A ṣe ní ìyàwó fún ọ. Ọlọ́run ní wá fẹ́ ẹ n tó bá níjó ní àkọ́kọ́ tó kọ́ wá gbà padà ìwọ ni kò fẹ́ nǹkan yẹn bí sítórì wọn ṣe rí gangan nìyẹn o àná ìgbàyàwó ọmọ ọ̀dọ̀ ẹ o sàlám bọ́ táwọn táwọn máa gbé sàn pé ẹ máa kọrin báwọn máa ń sọ ná kò ní kọ́ bó lórí wá ṣe kọ́ kó dẹ̀ máa rókì láyà wọn náà ìyẹn jẹ́ ti story aspect Zaid àti Zainab aspect Aisha mo ti yanjú ẹ̀ tẹ́lẹ̀ bóyá nǹkan tún mú àwọn evidence kan wá fún yín kẹ́lẹ́ mọ̀ pé ànábì ò fẹ́ Aisha yà mo promise yín ní mo lẹ́nìkan mẹ́sẹ̀gì mi mo ti gẹ́ẹ̀tì ẹni yẹn orúkọ ẹni yẹn jẹ́ Akin Àkànní orúkọ yẹn jẹ́ orúkọ mo fi store nọ́mbà ẹ̀ Àkànní Àdè àdúrà gbèmí ló ń jẹ́ Christian ni mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí mi rè ni ó máa mẹ́sẹ̀gì mi dá o mi ò kàn kí ń dá lóhùn torí mo busy gan ó wá gbé pósítà Muhammadu yẹn ó gbé wá sórí status mi ó wá ní now you are talking and please remember to tell your audience that he was a pedophile. Ṣé ti gbọ́?
èmi wá reply pé he was never a pedophile. Wọ́n á tún message yín padà. Wọ́n á ní you people are not proud of your Muhammad. That's why some of you try to defend that part of his wicked life. What is written in your Quran and Hadith, you are denying it. Olùtọ́ àánú Kùránì wa àtàdísì lèmi deny. Ṣé láyé yín lóde? Ṣẹ́gbẹ̀lẹ̀ yẹ káwọn pọ̀lọ́ tí ò ní kí ni máa ṣẹ́gìrì sí hàn lára. Ṣé láyé yín lè pẹ̀lú ṣì tẹ́ ń kọ́ lẹ̀ fún wa. Ẹ ti gbẹ̀rún tí Kùránì sọ. Àwọn ìtàn lẹ́ ń tẹ̀lé. Táwọn tó kọ̀ tán ẹgan tó ń sọ lójú ayé ànábì. Ṣé lẹ́yìn ni wọ́n dé? Now, ẹjá jọ wò ó. Ṣé ànábì wọn 53 years ṣó lè fẹ́ ọmọ ọdún mẹ́fà sílé kó wá gorí ẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án? Ẹ máa ń bèbè kan náà wà lùsùn àjẹmọ́ yẹn tó gbàgbọ́ nínú nọ́nsẹ́ǹsì yẹn pé sàábé mélòó nínú àwọn sàábà ànábì tí wọ́n emuléètì ọ̀rọ̀ yẹn. Irọ́ tẹ máa ń pa fún wa ní pé àwọn ọmọ ọgbà yẹn máa ń wú gan-an. Ókè, ṣé Umaru ló fọmọ ọdún mẹ́fà tó wọlé tọ́lá ọmọ ọdún mẹ́sàn-án? Àbí bẹ́ẹ̀ láìṣà fáìn tó kékeré ni tí ò sí rògbò lọ Mẹ́kà, tí ò sí ru bíútì Aisha ní gbogbo ilẹ̀ Mẹ́kà tó yẹ pé òun nìkan ni wọ́n lè fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ní gbogbo ìlú. Abakiri bàbá ẹ̀ kò emuléètì ànábì lórí ẹ̀. Umaru kò emuléètì ànábì. Usman kò emuléètì ànábì. Ali kò emuléètì ànábì. Ali ò fẹ́ Fátímà lọ́mọ ọdún mọ́kànlá. Fátímà gbó ó tó wọlé ọkọ. Ó tó èjì tó ń wọlé ló tó wọlé ọkọ. Wọ́n máa wọlé ọkọ ní 16 nígbà yẹn. Èjì tí Fátímà wọlé ọkọ nìyẹn. Ṣé Fátímà ò ju Aisha lọ lọ́jọ́ orí? Nínú tọ̀tọ̀ adẹ̀ tún gbọ́ ni pé Aisha ti fẹ́ fẹ́ ọkọ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ kúrò ní Mọ́kà lọ Mọ̀dínà. Nínú tẹ́ kọ́lẹ̀ ni o. Ẹ̀pẹ́ tán ni mo ṣe ń dìbọn kì í sìn. Kí tó wá fẹ́ yàkùrá ìdìbọn gbogbo ẹ̀ dànù. Ó fẹ́ lọ́kọ. Abakiri ti fa Aisha lọ sí ilé ọkọ pé wò mọ́yàwó ẹ̀ sọ́dọ̀ wa ń kó nínú ìlú fún yín. Bàbá ló sọ pé no, ẹ̀yin òun ṣe olóòṣà wa mọ́ àlè fẹ́ yín. Ni Aisha ìtẹ̀lé wọn lọ sí Mọ̀dínà. Ogun tí wọ́n fẹ́ lọ tánàbí sọ pé ọmọ tí ò bá tó 15 kò lè tẹ̀lé wa lọ. Aisha máa lọ ogun yẹn. Lẹ́yìn tán tógun lẹ́yìn ọdún kan Aisha jẹ́ ìwọlé ànábì. Abdullahi tó jẹ́ ọmọ Umaru kò lọ ogun yẹn tó ní 14 lòun. Nígbà tó pé 15 ni wọ́n jọ lọ. 16 Aisha péjọ náà lọ́hùn. Ìdarí ogun yẹn bọ̀ ló wọlé ànábì lànábì fẹ́. Ẹ̀yọ̀ ṣọ́mọ ọdún mẹ́sàn-án nìyẹn. Ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ ogun yẹn náà lẹ́yìn àfáà wa Abu Mosida bí Abu Ubeda, àfáà wa Ibadurrahman Dawa TV bá dìbọ́ǹkì story yẹn. Pé lóòótọ́ Aisha ò tí fẹ́ lọ́kọ kan tẹ́lẹ̀ kẹ́dà tán yẹn nù. Pé ogun táwọn ọmọ sọ pé bí wọ́n bá pé 15 years tí Aisha lọ tí Abdullahi ọmọ Umaru ò lọ ẹni bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ká sọ pé ilé ànábì ni Aisha tó fi rojú ogun yẹn. Ẹ bá dìbọn nǹkan ọ̀rọ̀ yẹn o. Ànábì ẹ ṣe pedophile. Kì í ṣe bàbá tó máa ń bá ọmọ kéékèèké sùn irọ́ o. Ẹ jẹ́ máyà méjì kan wá. Kí wọ́n á ju
kí wọ́n á jẹ́ ti jù béèrè lórí ẹ̀. Ọlọ́run ní gbàtọ́ wọn sọ̀rọ̀ ogún ní Quran fọ́mọ òrukàn nínú Suratu Nisa Quran chapter 4 verse 6. Suratu Nisa verse 6. Ẹ jẹ́ á wo condition tọ́lọ̀ ń gbé wọ́n gbà tó bá rẹ̀ tí wà ní ànábì kan ànábì ní tọ́wọ́n bá kún ọdún 7 ẹ máa mú lọ mọ́ṣáláṣí. Ẹ̀yin dẹ̀ pa Aisha wọlé ànábì lọ́mọ ọdún 6 tí ò tí máa mọ́ tí ò tí mọ́ mọ́ṣáláṣí. Sànábì ló wá la ilaha illallah lọ́mọ ọdún 6. So ọmọ ọdún 6 àgbọ̀nà mú mọ́ṣáláṣí ọmọ ọdún 6 wọ́n tẹ̀lé ọmọ mọ́ṣáláṣí. Ọmọ ọdún 7 la gbọ́dọ̀ mú lọ mọ́ṣáláṣí. Ṣé Aisha lànà ń fà lọ́wọ́ la ilaha illallah àbò ń gbé pọ̀n sẹ́yìn gẹ́ẹ̀sì mi àbò ń gbé pọ̀n sẹ́yìn wọ́n tó wá lọ 10 tí ò bá kírun ẹ máa já ẹlẹ́gba. Ṣé Aisha tí máa kírun kó tó wọlé ànábì inú ò lè ń pa fún wa náà ẹ̀kọ́ tánìṣí méjì ànábì ni sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tí Kùránì sọ. Ẹ dá ọmọ òrukàn wò. Ẹ máa gbọ́ Ọlọ́run ní ẹ tẹ́sítì ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá tí ò ní ìyá títí di ìgbà tí wọn ó fi tó gbéyàwó. Ó yá ọmọ ọdún 6 ọmọ ọdún 9 lórí tó gbéyàwó àbí. A ní ẹ fún wa ní làbárè nílẹ̀ Mẹ́kàsẹ́ ṣáwọn sàábí ò tẹ̀lé àyà yìí ni tọ́wọ́n fi fi ọmọ ọdún 6 ní sílé kọ́lẹ̀ gbóyè ọmọ ọdún 9. Má ṣe báyìí náà ẹnẹ ń tánìṣí méjì Islam ẹnẹ ń bá yé ànábì jẹ́ ẹnẹ ń jẹ́ kó dàbí ẹni bí lójú aráyé ẹlẹ́yìn ṣe súnà ànábì ọ̀hún ọ̀tá súnà ní ìdẹ́n. Ọlọ́run ní ẹ̀dùn ọmọ òrukàn wò títí di ìgbà tí wọn ó fi tó gbéyàwó. Dìgbà tó máa tó gbé wọn níyàwó. Ẹ̀dùn wò dìgbà tí wọ́n máa tó yẹ kíni wọ́n máa tó gbéyàwó. Tẹ̀síwájú. Ṣùgbọ́n bí ẹ bá rí òye ọdún àgbà lára wọn. Inú ẹgbẹ́sí là ń kàyè náà. Ọmọ ẹgbà tó máa ń ròyìn Aisha inú ilé àná wọ́n ló fi bèbí ṣeré. Allah ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán yín ẹ máa kọ́ lọ́ọ̀kì bírèènì yín náà. Wọ́n tún sílẹ̀ fún yín lálùkọ̀ ẹ̀ṣẹ̀ alágbàrò ó rẹ̀ yín gan o ó rẹ̀ yín gan ó yẹ kẹ́ fún àfáà yín lẹ́nu ni o àfáà sórí yín yí ni ṣe nọ́mà pẹ̀lú tó ṣe sọ fún wa yìí. Ọlọ́ ẹgbọ́n tó lọ sọ máa ń gbé àyà ẹ gbé ìgéǹsẹ̀ ẹ̀. Ẹ dá ọmọ òrukàn wò. Ọlọ́ ní ẹdún ọmọ òrukàn wò títí di ìgbà tí wọn ó fi tó gbéyàwó. dọ̀bà tó máa tó gbéyàwó tó máa tó lọ́kọ tó máa tó níyàwó Ọlọ́wà ń ṣùgbọ́n o. Bí ẹ bá rí òye ọdún àgbà lára wọn. Tẹ bá ti wá rí i pé ilé òfin bèbí ṣeré mọ́ bí Aisha tó wà ní àná tó fi bèbí ṣeré ọ̀rọ̀ dáradára. Tẹ bá rí ọgbọ́n àgbà pé yes eléyìí tí ó ti pé 16 17 18 19 àgbà ti ń dé nìyẹn. Kí ló wá sọ? Ẹ dá dúkìá wọn padà. Ẹ wá dá ohun ìní bàbá wọn padà fún wọn. Ṣọ́mọ ọdún 9 ló máa kógún fún. Mo béèrè ní o. Ṣáìṣà àkáṣẹ náà Bákìrì ti kú ìyá ẹ̀ kú. Ṣọ́ máa fún lógún ọmọ ọdún 9 sí 6 tó ń fi bèbí ṣeré. Bébí. La ilaha illallah. Bá ń wo Suratu Nur. Quran chapter 24 from verse 58, 59 and 60. Bẹ́ẹ̀ láti 58. Ẹ máa gbọ́ o.
ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. Ọlọ́run lẹ́yìn tí ẹ gbọ́ náà gbọ́ lódodo. Ẹ jẹ́ kí àwọn tí ọwọ́ ọ̀tún yín ní ìkápá rẹ̀. Bẹ́ẹ̀ ni. Àti àwọn tí kò tí ì tó ìyàwó gbé nínú yín gba àṣẹ lọ́wọ́ yín. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o. Ọlọ́run ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo. Ẹ jẹ́ kí. Ẹ jọ ṣé ayẹyẹ bá nàbí mi. Kò ṣe nípa òdodo àbí? Ọlọ́run ní ẹ jẹ́ kí àwọn. Túgbé. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. Ẹ jẹ́ kí àwọn tí ọwọ́ ọ̀tún yín ní ìkápá rẹ̀. Àwọn tẹ́ láṣẹ lórí wọn. Àti àwọn tí kò tí ì tó ìyàwó gbé. Àwọn tí ò tí ì tó ìyàwó gbé nínú yín. Gba àṣẹ lọ́wọ́ yín. Kọ́ máa gbàṣẹ lọ́wọ́ yín. Lẹ́ẹ̀mẹ́ta síwájú ìrun. Lẹ́ẹ̀mẹ́ta kó tó kásùbà. Àwọn tí ò tí ì tó ìyàwó gbé tó ń fi bọ́ọ̀lù ṣeré, tó ń fi bèbí ṣeré lé ànábì. Can you imagine that? Aisha ń fi dóò ṣeré. Ẹ wá ń fà á fọ́kọ àyíká níyìn o. Gbọ́rọ̀ lẹ́ ń pa náà. Ẹ kàn ń tánìṣí méjì Muhammadu ni. Sallallahu alaihi wasallam. So ànábì ò fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà o. Ọmọ 16, 15 ni Aisha wọlé ànábì. Nígbà tó pé 19, ànábì dẹ̀ gorí ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Ojú ló ń dun ẹni tó kọ 6 àti 9 ilẹ̀. Kò rí wánu ẹ̀yìn àbí? Kò dẹ̀ rí wánu iwájú. Well, ìyá fi hàn lẹ́bẹ̀ẹ́. Kẹ́lẹ̀ mọ̀ pé ká fẹ́ àròbó kò sí ní Islam. Torí kò sí kankan nínú àwọn alùsúnnà wà jàmọ́ yìí tó lè fi ọmọ ọdún mẹ́fà. Wọ́n fẹ́ ṣe wọn torí tọ́ Ọlọ́run. Ara jihad nínú alùsúnnà súnnà ní ká fẹ́ ọmọ òpó ńlò wọ́n lè fárúgbó tó lóró àwọn olè. Á ní ìbí Àdíjá ọmọ 40 ó jà nábì lọ gan. Ìwọ náà ò dẹ̀ fẹ́ ọmọ òpó ńlò ọmọ ọdún mẹ́fà àbíkó fọmọ tí ọmọ ọdún mẹ́fà fún ọkọ kò fi jà nábì. Ìka ní ìnà ẹ̀ lè ṣerú ẹ̀. Kẹ́ni wá gorí ẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án ẹgbẹ́ bàbá ẹ̀. Ilé ń parọ́ sí náà. Ẹgbẹ́ kí àwọn ọ̀pọ̀lọ́ tó tí ò sí wọn ṣẹ́gi sí hàn lára ní àwọn tọmọ kan bí àwọn eléyìí. Ànábì ò fẹ́ Aisha ọdún mẹ́fà o. Ẹgbẹ́gbà tán bí Magami ẹ̀ náà léèrè ń jẹ́ òní ó lóun ò fẹ́ kó kọ́pì fóònù kan lọ mú hard copy wá. Ó tí òun náà lójú ni náà. Wọ́n fi wá ní ok ń tààyè fọ́ ni pé Jésù níyàwó kò níyàwó iná níyàwó kò tún mọ̀ débẹ̀ Jésù níyàwó dẹ̀ bímọ. Kò yé òun débẹ̀ náà pé wọ́n dá kùsẹ́dà lóúnjẹ kò sí mọ̀ gan lọ́dọ̀ tí wọ́n yẹn. Now, a ti wo marital life ànábì. Ayẹ́kọ́ yẹ pé ìyàwó tó fẹ́ Ọlọ́run fún ní permission àwọn tó lè fẹ́ ó dẹ̀ lóhùn nìkan ló wà fún. Ìyẹn dúró bẹ́ẹ̀. Now, mo ní ànábì ní sùúrù gan Ọlọ́run kò ní sùúrù pẹ̀lú wọn mo ti kà fún ìlànà. Ànábì ò dẹ̀ ń ṣe àrínà. Báwo Quran 52 verse 29. Quran 52 verse 29. Ànábì ríran o. Kò yẹ kí ni? Kò ń ríran. Kò ń ṣàríran èèyàn. Torí náà, máa ṣe ìrántí àti pé ó kì í ṣe adágbígba. Alágbígba oúnjẹ tí máa ríran. Bẹ́ẹ̀ sì ni ò kì í ṣe wèrè. Tí máa sọ ọ̀la fún èèyàn ànábì ò ń ṣe. Tí bá rà fún wa ló ń ríran ọ̀la ṣe ló pa ànábì kan ló fi jọ. Ó forò lé wọn kún ni. Now, ta wá ní Muhammadu yẹn. Ẹ̀kú Muhammadu là ń ròyìn látẹ̀kan Muhammadu. A ṣàfẹ́ sọ̀rọ̀ ànábì Muhammadu. Get. Àfẹ́ sọ̀rọ̀ kí ni? Ànábì Muhammadu. Ẹ bá Quran chapter 41 verse 6 wá tó Fusilat. Quran 49 verse 6.
41 jà ọlọ́ni kùl annama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum. ọlọ́ni wọ Muhammadu sọ fún wọn o èèyàn abara bíi tí wọ́n ló ń ṣe o ṣé láwọn ìtàn wèrè tó tún máa ń gbé fún wa wá lọ́dọ̀ àwọn sẹ́ẹ̀tì kan pé ànábì tó bá rìn lọ wọn máa rẹ́yìn irọ́ náà ń pa o ẹ bá rọ ànábì fẹ́ pé tó bá wo lọ́wọ́ máa rẹ́yìn irọ́ ló pa ànábì ṣe rọ́bọ̀tì ojú méjì ló níbi ìtẹ̀yìn báyìí lóyún ó létí méjì ó lẹ́nu kan imú ọwọ́ méjì ẹsẹ̀ méjì tó fi rìn ó dẹ̀ lórí ẹyọ kan kò lójú mẹ́rin kò lójú lọ́pọ̀ irọ́ náà pa àwọn ìròyìn wèrè tó máa ń ròyìn pé tọ́nà bá yàgbẹ́ ilẹ̀ máa ń gbélé ìgbẹ́ mi irọ́ náà ń pa irọ́ funfun ni o tọ́nà bá yẹ tí ó bá fi yẹ̀pẹ̀ bò ó bí ó ti wà gédégbé nu ni irọ́ ní sàbẹ̀ kan jọ kan irọ́ náà irọ́ ni o irọ́ wàhálà irọ́ ni o tàbí mi ṣe ìjàmọ̀ ọjọ́ kan ẹ̀mọ́ tó máa ń jàmọ̀ tó máa ń gba ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ burúkú tó máa ń jáde yẹn àwọn ìwà ni kò lọ dànù gbọ́sọ̀ àdìjọ́ kẹ̀ àwọn ìwà ni a ó lè dẹ̀ yànú ó ní mo dà síkùn mi ni. ó rìn ànábì lójú ara ẹni o ó yẹ kí ni ó rìn ànábì lójú ara ẹni yẹn bí ẹjà ànábì gbọdọ̀ kanlẹ̀ àbí kan dá jẹ irú lẹ̀ ń pa náà ìròyìn yàrá dára dalẹ̀ ń ròyìn náà ẹ tún ti pọ̀ jù àwọn alìsàn wàjẹmọ́ wọn ò pọ̀ tó èyí tó wá pọ̀ jù ẹ gẹ́t èyí tó wá kí ni ẹ tó wá pọ̀ jù ẹ pọ̀ bóró ọlọ́run bí tọ̀ wọ́n ní tẹ́lẹ̀ táwọn bá tọ̀ ilẹ̀ òkè ń mì tó máa dúró irọ́ lọ pa ẹ̀mí máa mì tọ̀ ilẹ̀ máa mì ní mì tọ̀ omi tànábì Ibrahim kò wá níbi tí Muhammadu irọ́ lẹ̀ ń pa náà ọlọ́run ti yànnà nú ẹ̀ pé innama ana basharun mithlukum ya ilayya ilayya sọ fún wọn pé èèyàn abara bíi tí wọn ló jẹ́ o èèyàn ni Muhammadu o gbogbo tó ń ṣe mí tó ń ṣe ló ń ṣòun náà gbogbo àdánwò tó lè kan èèyàn ló kàn òun náà ọmọ kú aya kú gangan lọ ó nọ́mà ànábì a máa banújẹ́ tí banújẹ́ bá dé so ká banújẹ́ kò ń ṣẹ̀ṣẹ̀ ká banújẹ́ kò ń ṣẹ̀ṣẹ̀ ọ̀tá wọn nígbà kò ń ṣẹ̀ṣẹ̀ ká dẹ̀ dunnú kò ń ṣẹ̀ṣẹ̀ àfikọ́ ṣànábì ni sọ̀rọ̀ sálám ẹ̀pá nígbà à ń ya ó wá ń tọ̀ ilẹ̀ òkè mú tọ́ irọ́ ló ń pa ànábì àtọ̀ ẹnìkan lọ gbé mu ìdọ̀tí nìyẹn ó wà ókè ni èèyàn ní ẹ má pọn bóró ntọ́lọ́ bá pèrè ẹja pé bá a lọ Quran 3 verse 144 Surah Imran verse 144 ntọ́lọ́ ti pè ní ànábì Ọlọ́run èèyàn ní o èèyàn ní confam èèyàn ní bá ànábì Ọlọ́run ni Ọlọ́run ṣe rí Muhammadu yẹn o ṣe rí Muhammadu yẹn o kò jẹ́ nǹkan kan ju òjíṣẹ́ wa lọ òjíṣẹ́ Ọlọ́run ni Muhammadu ẹ gbọ́ mi yé òjíṣẹ́ Ọlọ́run ni Muhammadu àti fẹ́ wọnú èròǹgbà nìyẹn o òjíṣẹ́ Ọlọ́run ni Muhammadu ìjà tó wáyà mi Quran 48 verse 29 Quran chapter 48 verse 29. Muhammadun Rasulullah. Ọlọ́run ṣe rí Muhammadu yẹn o. Muhammadu tẹ́ rí yẹn o. Rasulullah. Òjíṣẹ́ Ọlọ́run ni o. Walladina ma'ahu ashidda'u 'ala Al-kuffar. al-kuffar. Ọlọ́run ní í ṣe ráwọn tó ń jẹ́ kèfèrí tó ń bàjà òun náà máa ń gbógun tí wọ́n padà ní o. Ó wá ní kíni. Ruhama'u baynahum tarahum ruk'an sujjadan. Yabtaguna fadlan minallahi wa ridwanan.
إخوانا Ọlọ́run ṣe ó máa wá ń ṣe dáadáa láàrin àwọn tó ń jọ wà èèyàn rẹ̀ ní Muhammadu أشداء على الكفار but kèé gbà fáwọn kèfèrí tó máa fẹ́ ní lára o رحماء بينهم tó bá gbógun wá ibi tí máa fi wọnú ogun rèé o wọ́n ní ànábì yẹn ń pààyàn irọ́ o ànábì pààyàn ànábì wọn ló pààyàn rí صلى الله عليه وسلم kò pa èèyàn kan rí kò pààyàn rí láyé kò pààyàn rí kò pààyàn rí kò pa èèyàn rí láyé ànábì pààyàn rí kò pààyàn rí ṣé wàá rí gbogbo ogun tánábì jà ogun ẹ̀sìn ní mọ̀nà torí pé nígbà tánábì dé صلى الله عليه وسلم àwọn kèfèrí Mọ́kà bá ọkùnrin àti ọ̀sẹ̀ sọ̀rọ̀ àrọ̀ 158 bá ń sáré kan yóò bá 158 Quran chapter 7 verse 158 wípé sọ fún wọn pé ẹ̀yin ènìyàn ẹ̀yin èèyàn dájúdájú dájúdájú èmi ni òjíṣẹ́ Ọlọ́run èmi ẹ̀yin ará Mọ́kà èmi lòjíṣẹ́ Ọlọ́run èmi ni òjíṣẹ́ Ọlọ́run sí gbogbo yín èmi lọ́lọ́run rán sí yín ẹni tí ìkápá sánmọ̀ àti ilẹ̀ jẹ́ tirẹ̀ ẹni tó dá sánmọ̀ àti ilẹ̀ tẹ́ ẹ mọ̀ yẹn kò sí èmi lọ́lọ́run rán kò sí Ọlọ́run kan àyàfi òun náà kí n tó wá fi rán mi wá rèé o ẹ ará Mọ́kà ẹ wà níbí Ọlọ́run ní ìkìlọ̀ fún yín pé ẹ má sìn nǹkan jọ Ọlọ́run lọ wọ́n ní yéè owó eléyìí tán àìkú pa ẹ́ ànábì òṣèré Mọ́kà ẹ wò tán tá a gbọ́ ìtàn ẹ̀ correct tó lóhun tó bí ogun nìyẹn Ọlọ́run sọ ànábì sọ fún wọn pé ẹ wá o ó pe ìjókòó ni pé Ọlọ́run sọ fún wọn ní ìjókòó yẹn declare ara ẹ láàrin wọn gbogbo àwọn àbúlà bíi gbogbo àwọn tó ń gbógun tì í gbọ́n wà ń jókòó wọ́n bá ní àná ìwà ni ijó ẹ ti mọ̀ mí mo parọ́ rí tí bá ní iná ń jó lórí omi wọ́n ní àgbà ẹ gbọ́ pé ó ń jó kódà tó bá ní ká lọ kérú àwọn awérò ẹ̀ ò lè parọ́ fún wa wá ní ẹ wá wá o nítorí bí i pé Ọlọ́run ní kí n sọ fún yín pé Ọlọ́run kan ṣo ni ẹ máa sìn o dájúdájú èmi ni òjíṣẹ́ Ọlọ́run sí gbogbo yín Ọlọ́run ló rán mi sí yín o ẹni tí ìkápá sánmọ̀ àti ilẹ̀ ẹni tó ní sánmọ̀ àti ilẹ̀ tẹ́yìn náà mọ̀ yẹn kò sí Ọlọ́run kan kò sí òòṣà kan àyàfi òun àfọwọ́ nìkan Abúlábí ni kà á dáa fún wọn ọmọ yìí èpè tó ṣẹ́njọ́ náà lọ́hùn ló bí tàbátì àdá àbílábí wàtábà lọ́wọ́ fi dẹ́ ìpadà fún Abúlábí Abúlábí inú tàn ìjọ tó rẹ́ bí ànábì ni ìjọ tí wọ́n bí ànábì màálù 100 lọ́n ló pa ni wọ́n ló pa 100 màálù torí wọn bàbá rẹ̀ ti kú wọ́n tó bí ó dẹ̀ jẹ́ bí bàbá àbúrò bàbá ẹ̀ ó dẹ̀ pa màálù 100 lólówó ni ìjọ tó wá ní ẹ má bọ̀ ṣàmọ̀ ń lọ́kọ́ gbógun tì gbọ́dọ̀ ṣe máa ń rí nìyẹn so òòṣà má bọ̀ mọ́ yẹn lànà fi dáhùn lọ́wọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí bá fọ wàhálà ṣé wọ́n yẹn tó kọ́ dúró tì í ìyẹn jẹ́ custodian tó jẹ́ bíi abọrẹ̀lú òun ni Abumutalibu wọ́n ní Abumutalib òun lọ́kọ́ gbógun tì í pé Abutalibu pé sọ fún ọmọ ẹgbẹ́ yìí o tó lọ́n kó ẹ̀ ní Abutalibu yẹn sọ fún ọmọ ẹgbẹ́ yìí ní tó bá fẹ́ kó sọ o kó dákẹ́ láìláìlà tó máa ń sọ nípa bọ̀ ṣàmọ́ ń lù yìí àwọn ojúmọ́ kan òòṣà kan kí ló jẹ yó tó máa sọ orú ẹ̀ fún wa sallallahu alaihi wasallam. kí ló jẹ yó tó máa sọ ẹ̀ fún wa ká máa bọ̀ ṣàmọ́ kó má ṣe bẹ́ẹ̀ kó má ṣe yẹn o ni wọ́n á jẹ́ kó pé ohun tó bá fẹ́ kó name price ẹ̀ á ṣe fún Abutali wa lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé ará Mọ́kà ni kò name price ẹ̀ ọkọ mi lórí abọ́ rẹ̀ lù gbogbo òṣàyìn kí àmì náà wà èmi kò sọ́dí àwọn yóò máa bọ́ máa pọ́n ìjọba ìlú máa bọ́ lẹ́yìn yóò máa bẹ ìjọba ṣe ń bọ́kọ́ tó bí ẹ nìyẹn
kí ló fẹ́ wọ́n làwọn sọ lóye pé wọ́n fẹ́ jọba mọ́kà máa fún ẹ name your price wọ́n fẹ́ kó o dákẹ́ la ilaha illallah àbí ọ̀sọ́mọ́. ó dẹ̀ níwẹ̀ bàbá má bínú sà tó bá gbé òòrùn sọ́wọ́ ọ̀tún mi tó bá gbé òṣùpá sọ́wọ́ òsì mi mi ní dákẹ́ tí mò ń sọ yẹn o báyìí wò pé níta fún láyé gan kò tó lákan nínú tó lóun fẹ́fẹ́ yìí tí ò tún nígbà sí wa lẹ́nu wọ́n ló dẹ̀ bọ́ta wọ́n nínú tàn wọ́n ló dẹ̀ bọ́ta wọ́n dẹ̀ ní ó yá kí ló wí ṣé kí wọ́n máa gbé orí ẹ̀ lọ ni wọ́n ní bàbá yẹn sọ pé ẹni tó fẹ́ ṣopó nínú yín nínú ẹ̀yin obìnrin tẹ́ dúró yìí àbọ̀kùn tó fẹ́ lù sí ìyàwó ẹ̀ kó yọwọ́ ọ̀dà àti ọmọ ẹ̀ mí àbọ̀ wọ́n ní gbogbo wọn ṣe lọ nìyẹn. òun ló protect ànábì sallallahu alaihi wasallama títí ikú fi pa sí ní kẹ́kọ̀ọ́ fẹ́ lò nígbà tí kú wá pa tí Kàdíjà náà kú ogun ṣe wá bẹ̀rẹ̀ sànàbì wọ́n ṣe wá dẹ́yẹ sí wọn wọ́n ṣe wá kí ni wọ́n wá dẹ́yẹ gbogbo olúùlú wọn tó ń jẹ fún wọn mọ́ gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá wọ́n wá sá kúrò ní Mọ́kà nígbà persecution yẹn pọ̀ tó ti ń ní wọ́n lára jù èyí tó máa pa wọ́n pa wọ́n á ní ẹwà ẹja fìlú lẹ̀ fún wọn lànàbì ṣe híjírà kúrò ní Mọ́kà lọ Mọ̀dínà ìbànújẹ́ ló bá kúrò ní Mọ́kà ìdùnnú ló bá pàdé ní Mọ̀dínà lọ́dọ̀ Yẹhudi àti Nasara Christian kan ni wọ́n o Christian ò gbé Mọ̀dínà rí láyé Róòmù náà wà ìlú méje náà wà Corinthian Colossian Thessalonica Philippi wọ́n ṣàjẹ́ méje ní Bible ṣá ibi tí Christian wà nìyẹn wọ́n sì lábá rárá wọ́n dẹ̀ sí ní Mọ̀dínà àwọn náà wà padà gbà wọlé wọ́n wá gbà nábì wọlé gẹ́gẹ́ bí òye tó ti ń retí àwọn ará Mọ́kà wá rí pé wọ́n welcome warmly wọ́n pé àwọn tó wá lékún olù lẹ́yìn gbà wọlé sọ́dọ̀ yín irọ́ o wọ́n ṣe ṣí ogun láti Mọ́kà tó fi wá kàní mú Mọ̀dínà nìyẹn ìyẹn ló bí àyà Quran chapter 2 verse 190 to 193 bí tó ogun ti bẹ̀rẹ̀ nìyẹn o. nítorí kí ni nítorí bí ogun ẹ̀sìn táwọn bí jáde àárọ̀ yìí nìyẹn. no káyọ̀bá ẹ máa gbọ́ ẹ máa bá wọn jà lójú ọ̀nà Ọlọ́run àwọn tó bá kọ́kọ́ gbéjà wá ṣé pé gbogbo táwọn bí jà defensive war ni ó sọ fún yín lánàá ṣe rí kò dáa kí Muslim gbé Muslim lọ kóòtù kò dáa bọ̀ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí láwà ṣe a gbọ́dọ̀ káwọ́ gbéra bàbá káwọ́ gbéra ẹni tó sùn ẹ lọ kóòtù ó máa gba bẹ́ẹ̀ ṣàn lórí ẹ̀ ó ń lọ ẹ̀wọ̀n nìyẹn àfikún náà sá eré bó ṣe wá lọ́ọ̀yà gbà tí wàá lòdì fi wọ́n parọ́ mọ́ ẹ o wọ́n sòótọ́ mọ́ ẹ o àfi kó lọ bẹ̀ ó ní choice in as much tá a bá lè tẹ́nu ò bá kára wa ọlọ́pàá ṣáka wa ọlọ́pàá kí ni ọlọ́pàá ká wa tó ló bí gbogbo ní tó ṣẹlẹ̀ yẹn kò sẹ́ni tó wù kó máa wéṣọ sọ́wọ́ ọlọ́pàá náà kó tí wọ́n fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ wá náwó yẹn ló ṣú ọ̀pá tó fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ wá náwó bọ́ọ̀tù ṣe máa ná lòsí máa ná bọ́ọ̀tù ṣe máa ná lòsí náà máa ná yẹn ló ṣú ọ̀ ẹ má yàda aláàmú so nígbà tó wá ṣígun lọ bá wọn ó lọ wá ṣe wàá sọ àyà kalẹ̀ fánábì ó yá o ẹ lọ pìpíà o ẹ lọ pìpíà dáadáa ó yá ìjáde ó yá
wọ́n bá ti gbógun dé ẹ gbógun tiwọn. ẹ sì máa bá wọn jà lójú ọ̀nà Ọlọ́run. àwọn tó bá bá yín jà tí ó kọ́kọ́ bá yín jà. Ọlọ́run tún wá kì wọ́n lọ́kàn ṣùgbọ́n o kí ẹ má ṣe eré kọjá ẹnu ààlà. ẹ má kọjá báńdírì o dájúdájú. ẹ má kọjá ààlà o dájúdájú. ààlà tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn kò ṣe báńdírì ìlú o ààlà tọ́lọ́run sọ ń bẹ̀ ni pé ìtọ́ bá wá mú jà ní kẹ́ bá wọn fi jà tẹ́ pé àrò náà mú wá inú ẹ̀fà àrò bá wọn jà tẹ́yìn bá níbọn ẹ má lò ó tán bá lò ní kẹ́ ẹ lò ìyẹn ló jẹ́ gbogbo ẹ̀yìn ti parí tó ń gbọ́dọ̀ kọjá inú ààlà wọ́n gbọ́dọ̀ kọjá inú ààlà ọlọ́wọ́ àtẹ̀síwájú náà yà yẹn. dájúdájú Ọlọ́run kò fẹ́ràn àwọn ẹni tí ń ré kọjá ẹnu ààlà. Ọlọ́run láìkẹ́ tẹ̀síwájú ẹ máa gbọ́ o. kí ẹ sì máa pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti tẹ̀ wọ́n. torí pé wọ́n máa pa yín ẹ̀yin náà ẹ pa wọ́n ẹ jọ máa para yín ni ogun lápè ogun ẹkún ni máa tí wọ́n bá gbógun tà náà bí ìṣẹ́ náà máa gbógun tiwọn ni. wọ́n dàbẹ̀ kan tó ń pa olé nì ẹ̀wọ̀n bú bàbá mi náà wọ́n bú ìyá mi náà táwọn bẹ̀rẹ̀ ẹ̀ sọ́kàn dédé kọrin fún bàbá àtìyá ẹ̀ ni ibú olóbẹ̀rẹ̀ wàhálà táwọn bẹ̀rẹ̀ ẹ̀ ta ló wú iná lẹ̀ táyé ń yá wọ́n ní náà àwọn olówó ń gba ìwọ ogun ni source of problem tí wọ́n lọ́dẹ̀ mọ̀ so what are you talking about kí là ń sọ wá ní àwọn kan bú ọ náà ibú ọ ló wọ́n á bèèrè lọ́wọ́ pé ta ló kọ́ bú yàn ta ló kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí ìwọ ni wọ́n fún kákó lórúkọ tó bá wù yàn tó bá wù ẹ́ kò sórúkọ tí ò lè change láyé bó ṣe wà kò sórúkọ náà kí wọn máa jáde gún àkóso ọdá jágún à akégbà góòdì akéjẹlẹdẹ kútùbí kútùbú mọríkàsì àlùmọríkàsà can you imagine àbá òní kúrọkúrọ can you imagine ká change orúkọ kò ní mínì sí rárá tẹ bá fẹnu kan tiẹ̀ pẹ́rẹ́ ẹ̀daràn òun lè ṣèkà fún yàn gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣèkà fún wọn Allahu Akbar Ọlọ́run arẹjọ dá náà tẹ̀síwájú jàre. kí ẹ sì máa pa wọ́n níbikíbi tí ọwọ́ Bẹ́ẹ̀ni. yín bá ti tẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni ojú ogun ni kí ẹ sì lé wọn jáde níbi tí wọ́n ti lé yín jáde. ibi tó ti lé ń jáde wọ́n gà tó ti lé ń jáde yẹn náà lé wọn jáde mẹ́ o. ìdààmú burú ju pípa lọ. Ọlọ́run alfitina aṣẹ́mínà kọ́tìlù Àṣàdúnmínà aṣàdúnmínà al-qatl. ìdààmú ó le ju ikú lọ ètò sì ń rí yẹn ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni tí ìmọ̀ tó wà nílẹ̀ Al-fitnatu. náà ìdààmú burú ju pípa ẹ máa gbọ́ tó lọ sọ yẹn ṣùgbọ́n ṣùgbọ́n o kí ẹ má ṣe bá wọn jà ní mọ́ṣáláṣí mímọ́. tó bá ti ẹwọ lọ́hùn ẹwọ tó lọ ṣe fáwà Ọlọ́run tó wá ti wọnú Kàábà o ẹ gbọ́dọ̀ jà ń bẹ̀ o tó bá ti wọ inú ilé fọ́ọ̀kànnà yẹn tó bá ti sáwọ́ bẹ̀ ẹ gbọ́dọ̀ pa wọ́n bẹ̀ wọ ni o so kó lórí ológun àwọn kèfèrí kó ti wá fẹ́ bà á kó wá sáré wọ Kàábà Ọlọ́run ẹ má pa ń bẹ̀ o ẹ fi lẹ̀ ẹ má bàjá ń bẹ̀ o ẹjọ́ tó bá jẹ́ ìwọ ni ṣé ò ní takú síbẹ̀ pé tí má bọ̀ tàwọn apami jẹ́ ara wa ń bí gẹ́gẹ́ hàn kú lè pa mí bí wọ́n bí wọ́n dá Ọlọ́run wọn ti náà gbọ́dọ̀ pa wá ń bì ṣé ò ní jókòó mẹ́ wàá jókòó pa ṣé wọ́n lè sáwọ́ lédi kó má pa wọ́n mẹ́ ó kó sọ́wọ́ kú gangan ni Ọlọ́run ni tó bá ti wọ Kàábà o ẹ má fọwọ́ kàn wọ́n o ṣùgbọ́n kí ẹ má ṣe bá wọn jà ní mọ́ṣáláṣí mímọ́. ẹ tún wo clause tó tún fún àwọn kèfèrí lórí wa pé kèfèrí bá ti sánú Kàábà ẹ má fọwọ́ kàn wọ́n ẹ fi wọ́n lẹ̀ o kẹ́ pé how sacred that place is ẹ gbọ́dọ̀ pààyàn nù Kàábà èèwọ̀ ni títí tí wọ́n fi bá yín jà nínú rẹ̀. tó bá ń sàkà wọn síbẹ̀ tó bá tún wá yọ owó ọjà ó yá ẹ̀ṣẹ̀ wá báyọ̀ ọjà ṣe àpé wíwọ̀ tó wọbẹ̀ yẹn ó fẹ́ sèvù ni pé mi ò jà mọ́ mo jù wọ́lẹ̀ bọ̀ tó máa wù pé
àwọn kan ó wá ká wọn mọ́ bẹ́ẹ̀ nìyẹn kò wá fún safety ó wá jà ní ọlọ́ni ẹ̀ bá jà ẹ máa wo trend yẹn o bí wọ́n bá bá yín jà tó wọ́n bá ń jà kí ẹ bá wọn jà ẹ bá wọn jà èyí ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. eléyìí ni ẹ̀san àwọn kèfèrí tẹ̀síwájú ṣùgbọ́n bí wọ́n bá dẹ́kun tó bá ń dẹ́kun dájúdájú inú ewu tó mi kó bá wa pé àwọn ọlọ́mọ ń jà àwọn kó ewu tó lọ́wọ́ kan máa ń wà ní Kùránì tiwa tó bá láwọn ò jà mọ́ àánú ò jà mọ́ ẹ gẹ́ẹ̀tì ni tó bá kìfí bá láwọn ò jà mọ́ o àwa náà ò jà mọ́ ni mo fi rántí ìgbà tó ń pariwo settlement wèrè kan gbà yẹn àwọn ń jà lábẹ́lẹ̀ wọ́n ní kí n wá settle nọ́ọ̀fì kí ni ẹ̀ náà àwọn ń jà lábẹ́lẹ̀ wọ́n ní plan burúkú fún mi ẹ wá ń dè mí lọ́wọ́ mú gbangba pé Jamiu ìjà yanjú ẹ̀ mi ò gbà má kó bá mi ṣé kò padà hàn sí pé fẹ́ kó bá mi ni ibi ẹ̀rí tó ṣẹlẹ̀ ní ọdún 25 ìbẹ̀rẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ kánikánni bá gbà sí lẹ́nu yọ̀nà Ọlọ́run ni màá ti wà ní prison ní ìsìn ẹgbọ́n náà ló yọ mí Ọlọ́run ló ń gáìdì mi tó ti wáyé ẹ̀yìn náà ń sìn kẹ́kẹ́ ni bá gbà àjọ náà lọ́hùn ni ẹgbẹ́ ti kó bá mi nìyẹn mo lè kìlọ̀ fún yín ní mítì yẹn mú ẹ má kó ń bá mi ò gbà tó mo mọ pílánì bọ̀bọ̀ yìí lórí mú mọ́ dáadáa bẹ́ẹ̀ náà gbàdá rí pílánì ẹ̀ náà tó fẹ́ ṣe fún mi ni ẹ̀ náà pé kọ́ gbá kí n gbà kọ́ pé kéèsì ẹ̀ kó nǹkan tù wọ́n máa ṣe gbé kú òpé òkè àti sẹ́tù àṣà pílánì mí against mi wà ní bọ́m̀bẹ̀ lórí ètò ń dì lọ́wọ́ mú lélẹ́yìí ètò kí ẹnu ẹ̀ parí tó bá lè ti bọ́nu eléyìí ó ti fúri pa kó máa fi àjẹmí lọ lókù. mi ò gba náà kó máa ẹ fi mí lẹ̀ ẹja máa bá lọ láńgbè tó gbọ́ ni ẹja máa fi pọ́ọ̀tì ẹ lọ fún. ẹgbọ́n náà ló yọ mí ẹ tó lọ plan ilẹ̀ fún yín zone 2 pé mo rán àwọn méje kó máa bú wọn èmi rán wọn iṣẹ́ èmi rán yàn iṣẹ́ kó máa bú. ṣùgbọ́n máa ra kéèsì ẹnu ìjọ yẹn ni ibẹ̀ náà ti máa pick mi lọ zone 2 wọn kọ lọ tì í mọ́ cell second à ń lọ kóòtù ni prison ya aláre awádẹ ẹlẹ́bi àdàláre ẹ máa bẹ̀ kò wá ní gbọ́ ẹ máa fọ́ náà kò wá ní gbà gbogbo ẹ tí wàá ti bá sọ̀rọ̀ tó ti jẹ́ǹtù pé ẹ bá yanjú ẹ kò tiẹ̀ mi ò tiẹ̀ fẹ́ jẹ́ irọ́ ló ń pa ṣé pé irọ́ ló ń pa ó ti ní plan aburú mi ilé already mo lè sọ fún yín bẹ́ẹ̀ ṣọ́ra àtẹlẹgbà lórí captain ẹ má try kẹ́ ló ẹgbẹ́ mọ̀ ìdánimọ̀ èyí ni February 21 2024 last year lẹ ti gbà á ẹ má try àti lò ó tẹ bá lò pẹ́rẹ́ ẹ rò pé August 8 ẹ ṣe ń gé òní lẹ́ máa rò wọn ò tí serve mi dàárọ̀ yìí èyí ni February 21 2024 ní 10:23 ẹ wá gbọ́wọ́ yín 10:23 láwa yìí mi ò wà wíà o mo kàn fetí gbọ́ pé wọ́n ti gba bench warrant lórí mi ni pé mo kidnap captain ní kóòtù kan nílọrin ìjú bí mo gbọ́ nìyẹn adájọ́ à ń ṣàjẹ́ mi ò mọ̀ kí ni wọ́n mi ò mọ̀ kóòtù wọn ti gbà á wọ́n ti gbà á ẹ má wàá lò ó yes okay àwọn national issue ni ẹ̀pẹ́ lọ́wọ́ mi sọ fún yín pé legally head will roll ẹ má try àti wá lò ó ẹ bá try ẹ̀pẹ́rẹ́ ẹni fàárẹ lọ àtẹ̀yìn àtẹ̀yìntẹ̀ ẹjọ́ wà ẹni fàárẹ lọ ẹ lè pọ́ gọ́ọ̀sì ètè tí mo sá fún yín ni tẹ̀síwájú àìnú ayà yẹn. ṣùgbọ́n bí wọ́n bá dẹ́kun. tó bá dẹ́kun. dájúdájú. Ọlọ́run ni aláforíjì aláàánú. Ọlọ́run lọ́ba aláforíjì aláàánú Ọlọ́run ló máa foríjì wọn pé òkè àìmọ̀kan lẹ́bi jà mo gbàgbé ẹ̀ fún yín. kí ẹ sì bá bá wọn jà. ẹ máa bá wọn jà. títí. tí kì yóò fi sí ìdààmú mọ́. tí ò ní tó ò ní dà yín láàmú mọ́ tẹ́wàwọ́ dẹ́kun fún egbò wọn lè tó ń lọ lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá a fẹ́ wá egbò dẹ́kun sí social bullying
cyber stalking, cyber defamation of character, a fẹ́ wà dẹ́kun fún gbogbo ẹ̀. A fẹ́ wà ẹni tí wà ní content kó lọ ṣiṣẹ́ míì. Must you be on it? Tó wà ní tọ́pìkì lọ sùn sílẹ̀. Lọ iṣẹ́ mi lọ wá iṣẹ́ ṣe. Lọ́wọ́ kó wà lórí nẹ́ẹ̀tì ni. Ẹni content náà. Ṣé ìbúra wa búlò ṣé bí bóyìnbó ṣe gbé íńtánẹ́ẹ̀tì kalẹ̀? Facebook àti YouTube ṣé wọ́n máa búra yín bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ kí wọ́n máa dá yín lẹ́kọ̀ọ́ ni ìgbà tó wá fẹ́ fi wá gbogbo fọ́ọ̀mù tó wà ń bẹ̀ kò sí máa bẹ́ẹ̀ bú mẹ́. Education, sport, kíní kan, religion ọgbọ̀n ló ti kọ́ síbẹ̀. Wọ́n àti ẹ̀yàn gbẹgbẹ́ tó yìnbó fẹ́ kẹ́ fi ṣe lẹ́yìn lò fún. Ẹgbẹ́ yín dẹ̀kọ́, àwọn eléré bú tó ń wò yín ni. Tẹ́kùn ọmọjú kan máa bú máa tọ́pìkì èèyàn. Àṣelágbájá tú wọ́n bẹ wá wò nìyẹn. Lórí irọ́, tẹ́ ẹ̀ bá ní content ẹ lọ sùn. Ọ̀ẹ́s, ní táwọn bá lọ yìí, àwọn ọmọ ẹ̀yà tó máa kúrò ní nẹ́ẹ̀tì. Àmọye èèyàn tí ó kù lórí nẹ́ẹ̀tì. Ajẹ́ máa kára wa ni. Àfẹ́ wèrè mọ́. Tó bá níṣẹ́ wá nǹkan ṣe. Ẹ má ìsábà búrì lórí nẹ́ẹ̀tì mọ́. Wọ́n máa sábà stalking ẹ lọ stop ẹ̀. Kóra dáadáa kó lẹ̀ yìí. Náà tẹ̀síwájú jàre. Kí ẹ sì máa bá wọn jà. Títí tí kì yóò fi sí ìdààmú mọ́. tí ò fi sí wàhálà mọ́. Tí ẹ̀sìn yóò sì wà. Tí ẹ̀sìn Ọlọ́run yóò dé àfẹ́ fọ́lọ́run. Ṣùgbọ́n bí wọ́n bá dẹ́kun ìjà. tó bá dẹ́kun àti bá yín jà. Nígbà náà kò gbọ́dọ̀ gbógun tí wọ́n wọ ọṣẹ Ọlọ́run lórí wa. Ṣé gbọ́ àwọn tó ń tún ṣàbò sínú yín ìkẹbájà pé ìbí mùsùlùmí ló pera ẹ kí ló tún wá lè dáàbò pọ̀ máwọn ilé fún ẹgbẹ́gun tàwọn yẹn. Yà nínú ìtajọ sọ rèé náà ó dẹ̀ lọ́gbẹ̀ẹ́ ibẹ̀ bọ́ jẹ́ ẹgbẹ́gun ti yẹn láàrin yín nìyẹn. Ṣé ti rọ́lọ́run pé kọ̀mándà mùsùlùmí bó tẹ̀ ń sọ pa wá àwa kọ́ la ní propaganda lásán ni. Wọ́n á gbé propaganda lásán ni lọ́lẹ̀ ń pamọ́ wa. Náà. Oṣù Ọ̀wọ̀ fún oṣù Ọ̀wọ̀. Yáàfin ẹ lọ́nà ṣìjì tí mi fẹ́ ipa 3 ẹ̀. Now kí wá ní èròǹgbà Muhammadu? Aláàkọ́ ni pé ànábì kò léròǹgbà kankan ju tó lọ́n bá sọ fún lọ. Torí Quran 53 ṣáàtù náà jí mi verse 1 to 4. Quran 53 verse 1 to 4. Màá wá mú àpẹẹrẹ yẹn wá nínú Suratu Yunus. Kan yóò bá time ti lọ. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ó bá jábọ̀. Tẹ̀síwájú tó bá jábọ̀. Tẹ̀síwájú. Ẹni yín kò ṣìnà. Ọlọ́run ní ànábì yóò ṣìnà o. Kò ṣìnà o. Bẹ́ẹ̀ sì ni kò sọnù. Kò dẹ̀ sọnù. Àti pé kò ń sọ̀rọ̀ ìfẹ́ ẹnu. So èròǹgbà ànábì látọ̀dọ̀ Ọlọ́run ni. Kò ń ṣe tí Paul sọ pé mo rò pé irọ́ ànábì èrò o. Muhammadu èrò o. Ọlọ́run ló ń ronú fún Muhammadu kó tó lè sọ jáde fáwa. Ẹ wà àpẹẹrẹ kan nínú Suratu Yunus Quran 10 verse 15 to 17 àpẹẹrẹ kan nìyẹn o. Nínú pé ànábì èrò o. Kó yàtọ̀ sọ pé ọgbẹ́ni jẹ́ ṣe báyìí náà ànábì àná mi ò lè ṣe bẹ́ẹ̀ o. Mi ò tí gbàṣẹ lọ́dọ̀ Ọlọ́run pé kì í ṣe bẹ́ẹ̀. Àti pé nígbà tí a bá ń ké àwọn àyà wa. Tá a bá ń ké Kùránì fáwọn kèfèrí. Tí ó yanjú fún wọn. Bẹ́ẹ̀ ni. Àwọn ẹni tí kò ní ìrètí. Àwọn kèfèrí á sọ pé. Tí ìpàdé wa yóò máa wí pé. Wọ́n á sọ pé. Mú àlùkùránì kan wá. Ọ̀gbẹ́ni ètò lọ́sọ̀kalẹ̀ fún ẹ̀yàwó nídìí ẹ. Mú àlùkùránì kan wá. Ó ṣe ń tiẹ̀ fáwa. Àwa ní tiẹ̀. Tí ó yàtọ̀ sí èyí. Tó yọ̀ sí ilé tó ń ka ilé ìní wa lára jù. Tàbí kí o yí èyí náà. Àbí kó bá dọ́gbọ́n sí i. Báwa yí náà. Òfin yìí ti pọ̀ bá ṣùgbọ́n àtọ̀ yìí ti pọ̀ jù. Báwa yí kú ò. Kẹ̀kẹ́ ló bí sọ̀rọ̀ fẹ́ ẹnu. Kò ń ṣe fẹ́ ẹnu. Ọlọ́run á ní sọ fún wọn pé. Kò tọ́ sí mi o. Kí n parọ́ rẹ̀. Kí n yí tó lọ ń sọ sínú ẹ̀ fúnra mi ò tó bẹ́ẹ̀. Kí lọ pé wọ́n yà tí kù ánìlà wá.
wà yúhà ìtọ́lọ́ ń sọ ń bẹ̀ ní kùránì o kò ń ṣàdísì o ọ ní ẹ mú kùránì mi ọlọ́run àlọ́bí ní ọ̀nà mi ò tó bẹ́ẹ̀ sọ wọn pé ò tó bẹ́ẹ̀ o ọlọ́run sọ fún wọn pé ò tó bẹ́ẹ̀ sọ wọn pé kò tọ́ sí ẹ kó parọ́ ẹ o mi tẹ̀lé kankan o níta fi rán mi nìkan ni mo tẹ̀lé ìmúdèbè yọ ọjọ́ kan tó tóbi jù tí máa tra àti change tó wà mẹ́ ẹ máa gbọ́ o ọlọ́run wá sọ fún wa pé ọlọ́run fún ànábì pé sọ fún wọn o nínú sọ́ọ̀tì mùrán Quran 3 verse 31 kẹ́rọ̀ pé èròǹgbà ànábì èròǹgbà ọlọ́run lé wa lórí ni ó yàtọ̀ sí Pọ́ọ̀lù tá a gbé wálẹ̀ níjẹ́ òní tó bá yẹ pé bá fẹ́ràn ọlọ́run lóòótọ́ èmi ni ẹ tẹ̀lé ọlọ́run wọlá pé ẹ tẹ̀lé mi á wá fẹ́ràn yín gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣe torí pé ẹ fẹ́ràn mi yóò àforí ẹ̀ṣẹ̀ yín jìn ṣe ti rí sìn ṣe pé ànábì yàtọ̀ nú ẹ̀dá ọlọ́run tó wá sọ̀rọ̀ pé ìgbésí ayé máa ń sọ kíní kan fún yín wọ́n lé mi àbúrò yìí mọ́ mùsùlùmí àti lẹ́gbàá sọ̀rọ̀ mo sọ fún yín lánàá lẹ́gbàá ní gbàtàbí wọn sọ pé kípa àsínú súnà tí mo ti kó mú ní ìrèpá àsínú súnà àbòsí tó mo rí yín tán olúwa àwọn ọmọ bá tọkọ lẹ́gbàá ní tóun rí ni pé òun rí pé bínú mi ṣe mo ṣe ń bá yàn lò and that's my life téèyàn bá pè mí má máa rò pé mo rí kọ́ọ̀dù ẹ̀ ó máa ń bí mi inú kí ló ń bà á lẹ́rù èmi ẹbí ìgbọ́n ṣáà rìkọ́ọ̀dù mi o tí ìyẹn yàgbọ́ fún rìkọ́ọ̀dù mi ń jọ ẹnìyẹn o ó mi ò bẹ̀rẹ̀ kó lè mi ti ẹ̀sẹ̀ kó lè kọ́ọ̀dù mà tó níyà tí wọ́n lè máa rìkọ́ọ̀dù tí rìkọ́ọ̀dù already kó tó gba permission ó ti rìkọ́ọ̀dù mi already mi ò dẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ kódà mistake Allah akbar ṣàgbé fóònù Oppo lèmi lò Oppo fò mò ń lò mo fẹ́ píìkì kọ́ọ̀lù ẹ̀ ọkọ̀ mi kàn lọ tẹ kíní kan sáré recording nǹkan sáré stop ẹ̀ ni ẹni tó fẹ́ ó máa sọ fún ẹ pé mo fẹ́ rìkọ́ọ̀dù ẹ wàá gbọ́ lọ́dọ̀ ẹ lọ́hùn ìgbà tí ṣì tún pè mí jọ yẹn tẹ bá rántí ó rò pé mo rìkọ́ọ̀dù òun ni tó ọwọ́ mi kàn tẹ́ mo kàn sáré stop ẹ̀ wọ́n rò pé mo rìkọ́ọ̀dù ẹ̀ gbogbo ẹgbẹ́ sọ mo kàn dákẹ́ mi ò sọ anything mo ló padà lọ play tó bá mi sọ fúnra ara ẹ̀ ló play ẹ̀ recording ní tiwọn ẹ jọ sórí burúkú ọ̀rẹ́rẹ́ yìí kí mùsùlùmí máa pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ kó lè máa rìkọ́ọ̀dù ẹ̀ tẹ́ tó ní kọ́ ọ̀dọ̀ pé wọ́n rìkọ́ọ̀dù òun ẹ jọ orú ayé wo lélẹ́yìn náà ká má lè finú tó mùsùlùmí ẹgbẹ́ ẹ wá Allahu Akbar ayé yóò dá sí mọ́sẹ̀ ó ń bàjẹ́ sí ni nítorí ẹ̀fà ni pé ẹlòmíì tó bá pè á tún dìnnà yẹn pé wọn ò sọ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ gbàgbé alẹ́sùnmọ́lẹ́ wà láìtàlá lórí irọ́ kálọ̀ bá rìkọ́dẹ̀ ń jọ́nà lọ́wọ́ ni a kàn pilẹ̀ pé ọ̀gbẹ́ni tó dìnnà yẹn rẹ o ẹgbẹ́ ń ṣọ́ra wa torí pé àtrọ́s ara wa mọ́ láìláìlọ́lá. Now alẹ́ Muhammad ọlọ́run fi wà ròyìn ẹ̀mú sọ fún yín lánàá nínú Suratul Azab 1:21 ọlọ́run náà kọ́dé kan làkún fi Rasulullah ó sọ̀rọ̀ hasana àwòkọ́ṣe tó dáa jùlọ ara ànábì ló wà bọ́ọ̀lù mùsùlùmí ayé yìí ṣe rí lè nínà táàrùn sáyé táyé tún bẹ̀rù wá la ilaha illallah tóun lè fi àmọ́ náà pamọ́ sí wa lọ́wọ́ àyẹ̀lá ń ṣe ìsìlámù tọ́lọ́ máa gbà lọ́wọ́ lọ́jọ́ ọ̀dájọ́ you are wasting your time ọlọ́run ò ní gbà á ìsìlámù tí ò straight tá a fi jọ ànábì ọlọ́run ètò lábẹ́lá Muhammadu ṣé àwòkọ́ á lè kí mùsùlùmí tó pẹ̀ ní muslim
ká má lè fàmọ́ náà sí lọ́dọ̀ yóò á jàǹbá ẹ̀ àwa ní I'm sorry ẹ má bínú mo ṣe mistake ni mistake wèrè wo nígbà tó ń bá yàwó èèyàn jẹ́ ń jò ní ọ̀hún bó ṣe mistake wá kówó jọ ọ̀hún ò wá gbà ẹ mọ́ wá fẹ́ dé síbí kò jọ o ọmọ sọmọ ẹ rí ò lè gbébi àlejò gbébi kò pọ̀ kí èmi dá sọ̀rọ̀ yín mò ń wò tèmi look me and look you kódà kò ṣeé ṣe náà ẹnì kan yín tajà ìwé kó má gbowó òkúta ìwà nọ́bì kọ́ lélẹ́ yìí wallahi lórí irọ́ ẹn tó ń pè mùsùlùmí ẹn tá a gbọ́dọ̀ fọkàn tán ni kò gbọ́dọ̀ dúdú ní jàǹbá èèyàn kò gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ pé ní ti máa sọ ní ẹ̀tẹ̀ má tẹ̀lé wà mí o you are not a Muslim. You are not a Muslim. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ṣérù wà tó wà lọ́wọ́ ẹ̀yẹn làlọ́bí náà ní. Ó ń ṣara wa náà. You are just pretending. Tíwa ò bá ti dá máa sọ fún yín. Ṣé bá rẹ̀ tó máa ń ṣàdúrà pé Ọlọ́run jẹ́ kí ká ṣe mọ́ mi lọ́wọ́ èèyàn bí ni ẹ sá fún. Eléyìí bú èèyàn ni. Kò ní wàá tó dá lọ́wọ́ nìyẹn o. Kò ní tó ń da tó ṣe lọ́wọ́ ó wá fẹ́ ṣe ikú sáà bí a kú lè kó ipa nǹkan kó fà kú irọ́ o in tó bá mọ̀ ọ́ ṣe ni kó máa ká mọ́ ẹ lọ́wọ́. fẹ́lọ́ sí i alẹ́ ìyá wọ́n mọ̀ ọ̀rọ̀ búkà aláàkọ̀ọ̀kọ̀ ẹnìkan onígbà ìbọ́sà kó wẹ̀fọ́ ẹnìkan onígbà kọ́ṣú kó wé wúrà. Ní gbọ̀gẹ̀dẹ̀ ká gbàdúró ń bẹ̀. Allah ilalisan. Tó bá gbìn ló máa ká. Allahu akbar. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ wùwà rere. Ọ̀la ẹ̀dá ènìyàn. Kò sẹ́ni tó mọ̀la. Ṣẹ́rí wàláhì ìṣẹ́rí ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ní bọ̀bọ́ yẹn Ọlọ́run tètè fẹ́ kó jẹ ìyà iṣẹ́ nígbà tó ṣì wà lọ́dọ̀ọ́ tí ní ò bá ṣẹlẹ̀ sí ẹ bẹ́ẹ̀ kò rú sí tí mo sọ yìí ni o tí ò bá ṣẹlẹ̀ sí ẹ nígbà tó ṣẹlẹ̀ yìí kó wá jẹ́ pé wọ́n lé ẹ kúrò lọ́hùn ó wá dọjọ́ alẹ́ ó wá ṣẹ̀ wá padà dé àwọn ọmọ ẹni tó ti báyé wọn jẹ́ wá dìde pé no kò jọ wọ́n máa farúgbó ara lọ́ṣẹ̀ wọn lójú àwọn ọmọ ẹ ó dáa kó jẹ̀yà ẹ̀ ń sìn máa ò lè fọ́n bù tí wọ́n ń lagídí Allahu Akbar má ṣe o gbogbo náà fẹ́ gba túbà ẹ ni wọ́n fẹ́ gba túbà ẹ ló fà á wọ́n máa gba túbà yàn túbú ilẹ̀ láìta bátà nà sún àlọ́run yányán onígbògbò ẹnìkan tún bú ẹ ta ló fẹ́ bú ẹ bọ̀ torí pé ọba ẹlẹ́sàn lọ́lọ́run ọba ẹlẹ́sàn ni Ọlọ́run ìwọ̀n ní tó ṣe yẹn pọ̀ kó wọn lọ score free wọn kàn lókè máa lọ wàhálà tó bá dáríjì Ọlọ́run Ọlọ́run máa jẹ ń yà wàhálà ìmúfọlọ́run búra wọ́n máa wò pé wẹ́ẹ́ káyọ̀ máa sọ ọ́ lẹ́jọ́ wà ní àánú ẹ̀mí tiwa náà lé ẹjẹ́ àyànda ẹ̀ Ọlọ́run lè yànda ẹ̀ láyé tọ́lọ́run rí i pé frustration lọ́yẹ́ kan yànda ẹ̀ àtẹnu fẹ́ pọ̀ jù ókè ẹ fílẹ̀ ẹ̀mí Ọlọ́run á dúró dè tọ́lọ́run àti ń dúró dè ọ̀gbìn dá o ibi tó ẹ̀sìpẹ́ ló máa gbà sí ibi tó yá fi yẹn lẹ̀ now ẹ bá lọ Quran chapter 2 Surah Al-Baqarah verse 119 kí ni èròǹgbà Muhammadu àti kó olùgbèsè ayé ẹ o àìsàntàn ayé ẹ o kí wàá lè èròǹgbà ẹ lórí àwa èèyàn torí pé arán Muhammadu ṣé ló gbọ́ àwọn tá mú bọ̀ èèyàn pọ̀ gbogbo àwọn tá ti ránṣẹ́ kí Muhammad tó dé arán wọn sáwọn èèyàn wọn ni
báwọn bí Ìsá ṣe kàǹkà tó nú ayé kò kọjá Ísírẹ́lì. Ànábì Ibrahim tó yẹ bá gba ìgbàgbọ́ wa kò kọjá ìlú ẹ̀. Ànábì Nuhu kò kọjá ara ilé ẹ̀. Ọlọ́run yan gbogbo wọn sáwọn ọ̀ràn wọn ni. Ẹnìkan ṣó tó jẹ́ universal messengers of God ni Muhammadu. Ẹ bá Quran 34 verse 28. Quran 34 verse 28. Ká tó wá padà síbi èròǹgbà ẹ̀. Quran 34 verse 28. Bẹ́ẹ̀ni. Àti pé àwa kò rán oníṣẹ́. Ọlọ́run láàrán wọ níṣẹ́ o. Àyàfi sí gbogbo ènìyàn. Àyàfi sí gbogbo èèyàn. Ní olùfúnni ní òdùnnú àti olùkìlọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ọ̀pọ̀ èèyàn ní òun ló fi ń tẹ̀lé Jésù. Wọ́n mọ̀ láti gbogbo àgbà ńlá ayé. Ọ̀pọ̀ ní o mọ̀ tó fi ń tẹ̀lé Jésù. Ọ̀pọ̀ o mọ̀. Wàláhì wọn mọ̀. Nínú sọ́ọ̀tù Anbiya Quran 21 verse 107. 21 verse 107. Ká lè mọ̀ wípé àwa kò wulẹ̀ rán ní. Àwulẹ̀ ránṣẹ́ sí Mọ́kà nìkan o. Kí ó lè jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Gbogbo ìkẹ́ fún gbogbo ayé. Láti jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Ànábì nìyẹn sàlàsàlám. Kí wá lè róńgbà ẹ̀ lórí gbogbo ayé. Kí wá ní ìkẹ́ tó máa jẹ́ fún gbogbo ayé, ṣé kó máa pa á ní irọ́ o. Kó máa pa á kọ́ o. Quran Surah Al-Baqarah verse 119. Dájúdájú. Àwa ni a rán níṣẹ́. Ọlọ́lá àlárán Muhammadu níṣẹ́. Pẹ̀lú òdodo. Ní onírò ìdùnnú. Àti olùkìlọ̀. Bẹ́ẹ̀ ni. A kò ní bi ọ́ léèrè. Ọlọ́run Muhammadu má dẹ̀ lára ní bí ẹ léèrè o. Nípa àwọn ẹni náà. Nípa àwọn tó máa wọ iná Jahannama. Kí wọ́n jíṣẹ́ ní kòkàn ẹ́. Ẹni tó máa gbọ́ fílẹ̀. Ẹni tó ní gbọ́ fílẹ̀. Èròǹgbà Muhammadu nìyẹn. A kò ní bi ọ́ léèrè. Irọ́ kò sí tó kan kò kan o. Lára èròǹgbà ànábì tá a fi rán ní Quran orí 3 verse 3 and 4. Èròǹgbà ànábì tọ́lọ́ ń fi rán torí kò dá ní o, Ọlọ́run ló fi rán o. Ó sọ tírà náà kalẹ̀. Ọlọ́run lè mú sọ Quran kalẹ̀ fún wọn Muhammadu pẹ̀lú òdodo. Tí ó ń jẹ́rìí sí èyí tí ó síwájú. Kó o lè fi máa jẹ́rìí. Èròǹgbà ni pé kó o fi jẹ́rìí in tó ṣáájú ẹ̀ kó tó dé. Òun náà ni ó sọ àtàwòrátà àti. Kó o jẹ́rìí Tàórátà ìwé Mósè àti ọ̀rọ̀ ànábì Ìsá tó jẹ́ tó ṣáájú ẹ̀ dé. Ara èròǹgbà ànábì nìyẹn sallallahu alaihi wasallam. Nínú Quran 14 suratu Muhammad suratu Ibrahim verse 1. Èròǹgbà ànábì òun là ń fún wa yìí o. Òun ni ó mọ ohun tí ó gbà lérò. Tẹ̀síwájú. Èyí jẹ́ tírà kan kí a sọ kalẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ni. Nítorí kí o lè máa. Nítorí èròǹgbà tá a fi sọ ọ́ kalẹ̀ ni pé. Nítorí kí o lè máa fi yọ àwọn ènìyàn. Kí ó lè máa fi yọ àwọn èèyàn jáde. Kúrò nínú òkùnkùn. Kúrò nínú òkùnkùn òòṣà bíbọ. Lọ sínú ìmọ́lẹ̀. Ní máa tẹ̀lé Jésù. Ní máa tẹ̀lé Mósè. Ní máa tẹ̀lé gbogbo ànábì tó ti kọjá. Ní máa tẹ̀lé Ọ̀rúnmìlà. Kúrò nínú òkùnkùn yẹn wá sínú ìmọ́lẹ̀ ẹ̀sìn t'Ọlọ́hun. Èròǹgbà àwọn ọmọdún nìyẹn o. Ó dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bá ọkọ̀ àjọ 57 verse 9. Kó lè máa máwọn èèyàn kó inú òkùnkùn ẹ̀sìn táyé wu nígbà tí gba ànábì Ọlọ́run lọ tán wá sínú ìmọ́lẹ̀ ìsìláàmù. Èròǹgbà ènìyàn o. Kò wá pààyàn láyé o. Kò wá gbà oníyàwó o. Kò wá fọmọ ọlọ́mọ kékeré o. Òun ni ẹni tí ó sọ àwọn ááyà. Bẹ́ẹ̀ni. Tí ó hàn kalẹ̀ fún ẹrú. Fún wọn Muhammadu Kí ó lè yọ yín jáde. Kó lè bá yọ yín jáde. Nínú òkùnkùn. Lọ sínú ìmọ́lẹ̀. Àti pé dájúdájú
Ọlọ́run máa ń ṣàánú yàn gan o bẹ́ẹ̀ ni fún yín Psalm 65:11 65:11 wọ́n sáré wò yẹn náà ká lè mọ̀ pé ànábì ò wáyé láti wá pààyàn òjíṣẹ́ kan ní. kò wáyé láti wá force anybody òjíṣẹ́ kan ni Muhammadu o òjíṣẹ́ kan ní. òjíṣẹ́ kan ni Muhammadu o tí yóò máa ka àwọn àyà tó a máa ka ọ̀rọ̀ Ọlọ́run fún yín tí ó yanjú fún yín. tó yanjú kí ó lè yọ àwọn ẹni tí ó kí ó lè bá àyọ àwọn tó gbàgbọ́ lódodo tí wọ́n ń ṣe iṣẹ́ rere tó ń ṣe tó dáa kúrò nínú òkùnkùn bọ́ sínú lọ sínú ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ ẹnikẹ́ni tí ó bá gba Ọlọ́run tó bá gbọ́ Ọlọ́run gbọ́ lódodo yóò sì ń ṣiṣẹ́ rere tó lè jẹ́ tó dáa òun yóò fi wọ ọgbà ìdẹ̀ra yóò wà àlùjánnà. èyí tí àwọn odò So sàn nísàlẹ̀. Muhammadu wá kó wa kúrò ní ipò káwọ náà bọ́ sínú káwọ paradíṣe èròǹgbà ènìyàn kò wá pààyàn ó wá gbà á kúrò lẹ́nu ṣètán ni kó lè pa á sọ́dọ̀ kó wá sọ́dọ̀ Ọlọ́run ẹ máa dé o nígbà tó lọ́run wá kánú bì lára Sallallahu alayhi wa sallam. nínú sọ́dọ̀ Kahf Quran chapter 18 verse 6 and 7 tó èrò ń gbéṣẹ́ mọ̀ tó lọ́ máa ń rán yàn ó máa ń gùn yàn ni pé máa ń gùn mí náà nìyẹn bóyá tí máa rí pásítọ̀ tó ń lò wọ́n ní pásítọ̀ yìí ó mọ báyìí máa kàn rẹ́rìn pé ta ni ní lẹ́vù tiẹ̀ a máa wò mí pé gbogbo tó gbọ́ yìí wọ́n ẹ̀kú gba Islam ẹ̀yẹn wo sítórì màmá Elizabeth ń jẹ́ olórílé tó ń ka Kùránì frequently ó dẹ̀ ka túmọ̀ ó dẹ̀ ká ó dẹ̀ rẹ́rìn ẹ gba Islam náà ń rèé muslim ní tẹ́lẹ̀ ẹ sọ́ọ̀kì àìmọye àfáà ṣọ́ọ̀ṣì tó gbọ́ kí ó yé Allahu Akbar ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní dogmatism 6 and 7 Surah Kahf Quran 18 bóyá ìwọ yóò fi ìbànújẹ́ pa ara rẹ. Ọlọ́run ní òkè èròǹgbà tá a gbélé ẹ lọ́wọ́ kí o bá káwọn kí ní kí o ní ògùn sínú ìmọ́lẹ̀ ṣé o fẹ́ pa ẹ léwọ lórí mi kí ló dé. bóyá ìwọ yóò fi ìbànújẹ́ pa ara rẹ. wọ́n fi wọ́n lè jàre kòkàn ẹ́ nípa pé òun banújẹ́ kí wọ́n gbọ́ tó ń wí bí wọn kò gba. torí pé wọ́n ò gba ìsìlámù lọ́wọ́ ẹ wọ́n ṣe ìsìlámù ó wá ń dùn ọ́ fẹ́ para ilé wọn lórí kí ni tiẹ̀ kí wọ́n pè èròǹgbà ànábì ni pé kí gbogbo ayé là kọ́ má wọnú ọ̀run àpáàdì ló ṣe ń banújẹ́ kí bóòlù ó fi ń ṣèkẹ́ fún wọn ni. ihun tó yé mi yẹ kó yá àwọn náà bá ń fi hàn wọ́n wọ́n lọ máa pa ara ẹ̀ fi wọ́n lẹ̀ èmo dá wọn. ṣé fẹ́ pa lórí wọn ni fi wọ́n lẹ̀ pẹ̀lú wọn o. nítorí tí wọ́n gba ọ̀rọ̀ yìí gbọ́. now kò gba ọ̀rọ̀ yìí gbọ́. torí wọn gbà ẹgbẹ́ kí wọ́n ní problem yẹn wọ́n á lọ sọ́ọ̀tún Zumar Quran 39 verse 11. verse 11 èròǹgbà ànábì Ọlọ́run sọ fún wọn o dájúdájú Ọlọ́run pa mí láṣẹ pé kí n máa sin Ọlọ́run kí n dẹ̀ fi òdodo sí ẹ̀sìn fún commandment Ọlọ́run nìyẹn èròǹgbà ènìyàn o pé lẹ́yìn tó bá pè wọ́n tán o ó yá ẹ lọ mọ́ṣáláṣí èròǹgbà ànábì tó lọ́n fi rán nìyẹn lórí wa gbá tó kọ́ 140 swatu Ghafir verse 66 kí tó wá ràǹdẹ̀ ọ̀pù ká ẹ bá fẹ́ pè wọlé ńgbà yẹn táìmù tiẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni 4066 sọ pé dájúdájú a kò fún mi pé kí n sin àwọn ohun tí ènìyàn ń sìn. Ọlọ́run ò ní kí n bá yín sin òòṣà o inú èròǹgbà tó lọ́n gbélé mi lọ́wọ́ kò ní kí wọ́n á sin òòṣà yín o akọ̀ fún mi pé bẹ́ẹ̀ ni kí n sin àwọn ohun tí ẹ̀yin ń sìn lẹ́yìn ẹ̀nà akọ̀ fún mi pé kí n sin tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run èmi ò ní bá yín sìn o láì èròǹgbà mi ni pé kí n kó ekú oúnjẹ òòṣà wá sínú tọlọ́hun èròǹgbà ànábì nìyẹn o. nígbà tí àwọn àlàyé tí ó yanjú ṣé wàá bá yín bá mi láti ọ̀dọ̀ Ọlọ́run. lọ 42 verse 15 42:15. nítorí èyí bẹ́ẹ̀ ni máa pe ìpè kí o sì dúró
dédé gẹ́gẹ́ bí a ti pa ọ́ láṣẹ. gẹ́gẹ́ bá a ṣe pa ẹ́ láṣẹ tá a ṣe kọ̀máǹdì ẹ Kí o má sì tẹ̀lé ìfẹ́ inú wọn. má tẹ̀lé ìfẹ́ náà kèfèrí o àti pé kí o sọ pé èmi ni ìgbàgbọ́ òdodo. èmi nígbàgbọ́ òdodo sí ohun tí Ọlọ́run sọ̀kalẹ̀ ní tírà. sí tó lọ́wọ́ sọ̀kalẹ̀ yẹn Quran àti pé a pa mí láṣẹ apá mi láṣẹ láti ṣe dọ́gbadọ́gba láti máa ṣe déédéé láàrin yín ṣe tọ́nà pa ẹwọ tánà mi tó sọ láì ló ń gbà nábì ní kó a ṣe déédéé kèfèrí kan ò gbọ́dọ̀ jàre ká wá dá mùsùlùmí láre ká dá kèfèrí irọ́ o lànà nábì kọ́ nìyẹn èròǹgbà ẹ̀kọ́ nìyẹn nú ayé èròǹgbà ẹ̀ ni pé kó a ṣe déédéé nú ayé tí kèfèrí bá ṣẹ̀ kó jìyà ẹ̀ tí mùsùlùmí bá ṣẹ̀ kó jìyà ẹ̀ mo rò bóyé èròǹgbà ànábì nìyẹn o ẹjọ́ around up sí Quran chapter 10 verse 104 to 105. Wọn kò mọ̀ ní pé dájúdájú. Ọlọ́run ṣé wọn ò mọ̀ ni. Wọn kò mọ̀ ní pé dájúdájú. Pé dájúdájú. Ọlọ́run òun ní gba ìrònúpìwàdà. Ọlọ́run ní máa gbẹ̀yìn tó bá ronúpìwàdà náà. Ó sì ń gba àwọn ìtọrẹ. Àti pé dájúdájú Ọlọ́run òun ní gba òun ní olùgbà ìrònúpìwàdà aláàánú. Bẹ́ẹ̀ ni. Wí fún wọn pé. Sọ fún wọn pé. Ẹ máa ṣe iṣẹ́ tí ẹ bá fẹ́ nítorí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ yóò sì rí iṣẹ́ yín àti àwọn onígbàgbọ́ òdodo. A ó dá yín padà sọ́dọ̀ Ọlọ́run ohun tí ó pamọ́ àti èyí tí ó hàn. Nígbà náà a fún yín nírò bá tẹ́ ẹ ṣe níṣẹ́ tó lọ́ máa ń dọ̀rọ̀ wá sí nìyẹn. Àtẹni tó gbọ́ lálẹ́ yìí àtẹni tó tún padà gbọ́ pé èròǹgbà ànábì rèé o tó bá tún wá yí ìṣòro ti ẹni yẹn ìgbésí ayé ẹ̀rẹ́ tó bá tún wá yí ìṣòro ti ẹni yẹn. On this note a parí ọ̀rọ̀ ìgbésí ayé Muhammadu àti èròǹgbà rẹ̀ lágbára Ọlọ́run tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ tó máa jẹ́ àwọn ọmọ mi ló ní last Tuesday àwọn young lecturer tó bá dijọ́ Wednesday a bẹ̀rẹ̀ ìgbésí ayé ànábì Ìsá àti èròǹgbà ẹ̀ ìyẹn náà máa jẹ́ bí pass 1 and 2 ló máa jẹ́ àbí 3 mi lè sọ. But ṣe ti Jésù yẹn á fẹ́ láwọn pàtì ibi tó bí Paul yẹn díẹ̀ a ó lọ gan o ẹ má wọrí iṣẹ́ ń lọ lórí ẹ̀ ẹ pé mi èsùn researcher làwa ń bì àwọn èṣe Bible reader máa ń tẹnu fún yín náà ẹ bá ń gbé phone number síbi àti account number wọ́n á gbé owó mo sọ ilé kan fún yín lánàá ilé méjì ìkan wà ní Agùnfóyè Ìkòròdú 60 million asking price. Ìkan wà ní Ọmọlé phase 1 222 million nìyẹn 220 million ni 220 mila ni ẹ̀mbàfẹ́ ẹ̀mbàfẹ́ bá lọ sí àjì ìjà pàdé wọ́n ibi tí wà sí lọ lọ́sẹ̀ yìí a máa wà ní Àmọ̀kẹ́ Ṣódẹ́rù street Àmọ̀kẹ́ Ṣódẹ́rù street Haruna bus stop tí bá ti wọ́n láti ọ̀nà Òṣòdì ẹ sọ lásòdì kejì ẹ bèrè ẹgùn márúwá àbọ̀kà tó lọ sí Àmọ̀kẹ́ Ṣódẹ́rù street ní Haruna bus stop bílámà láti ọ̀la lọ pẹ̀lú ògo Ọlọ́run Thursday Friday adimọ́júmọ́ Sunday ọ̀rọ̀ epo yìí Ọlọ́run kó bá dẹ́ o ó le gan kò sépo ń lé epo o a máa tó ní ká tó rè pòlà ló má ṣàbá tún Nàìjíríà tó lọ́wájú ní wá lára o sọ̀rọ̀ owó mọ́tò wa èyí tó ṣì wà ńlẹ̀ wọ̀ 641,588 naira 0 kobo 641,588
588 naira 555 855 yàrá 641,855 naira 0 kobo. So ọ̀nà má ṣàpẹ́ni kankan lọ́wọ́. wọ́n bá ń retí wá ti 11 mú lọ ó ìṣẹ́jú márùn-ún ẹ bá pè wọlé pọ̀ ìmọ̀ pé kò lè sí púpọ̀ pè náà. bí ẹnìkan ti ẹ̀ challenge fún debate láti Ìbàdàn náà anyway but wíwá wọn màá wọ́n ti ṣe pósítà fún ṣá. àmọ́dọ̀ sí máa ṣe pósítà pásítọ̀ tó ń bọ̀ láti Ìbàdàn yìí máa ṣe pósítà yẹn. àkáǹtì àwọn bá fowó yẹn sí olúwa lórí screen wa yẹn 121-965-3887 Access Bank tọ́lọ̀ bá fún ẹ bá fi sínú ẹ̀ wọ́n máa bọ̀ fọ́rọ́ fún ẹnìfẹ́ni kankan yín wọn kó gbàdúrà yín ọlọ́run kó ṣe dára fún yín. gbọ̀nyìn fellow stars mo kí yín o lọ́ọ́ máa ṣe dára fún yín náà ọlọ́run bá mi kí yín jù bẹ́ẹ̀ lọ ọlọ́run máa dá yín dàbùkà látòrí ààrẹ igi àwésù àti gbogbo àti àwọn àmẹ́dúrí aláàjì bá ń kọ́lé àfáwà ìdùwọ́nù láì lọ́ọ́ bá dúró tì yín máa gbàdúrà yín láláhàólà làkúwátá ọlọ́run máa dá yín dàbùkátà yín láyín náà tó yín náà. àwọn àfẹ́ ṣe lọ oníyàn ṣe ọlọ́kà ṣe gbẹ̀ǹtẹ́ bá dá sí náà ẹ kú àìbínú. ẹ wá fẹ́ lọ sí àjì lọ́dún yìí èyí sì wà o lọ́dọ̀ aláàánú travel and tours èyí sì wà ọlọ́run máa ṣe ìyá aṣọ́dún ayọ̀ àwẹ̀ tó ń bọ̀ yìí mo sọ fún yín lánàá gbogbo àtà ń ra airtime lórí rédíò ẹ má waste owó yín o ládà ò tó wọn kan lọ́dún yìí o ládà ò tiẹ̀ sí níbẹ̀ rárá ni nígbà fẹ́ jí àkun nítorí pé tó wà Nàìjíríà kọjá kí wọ́n fura rédíò station lọ ìrun àpélẹ̀ ìrun ìdájí ìrun aago 4 rubbish. ibi ń pa àwọn níbọ̀ yín o àwa níbọ̀ ibi ń pa wá. ẹ jẹ́ àfọwọ́ràn àwọn lọ́wọ́ nú àwẹ̀ àwọn ìjìnà mi wà ń bẹ̀ àwọn security àwọn welfare àti àwọn workers wa ó dà dórí èmi. ẹlò ẹja ẹfún alọ́dí omi o ẹfún alọ́dí o hello wa alaikum salam zula àwọn ènìyàn tí ó sọ̀rọ̀ jà naam ẹ sọ̀rọ̀ sókè dáadáa o. ok. àti èròǹgbà rẹ̀ bí ẹ bá wa sọ. naam. tó jẹ́ pé bí ẹ ti ṣe prógrámù àwọn ọmọ wa tó ń ṣe àtẹ mọ́lùdì ẹ̀sìn tí wọ́n máa ń gbé sórí igbá. èwo ni ẹ. à ń ṣe àwọn ọ̀pọ̀ àwa tó ń ṣe màálùú. ok. tó wọ́n máa ń láwọn màálùú nàbí. ok. tó bá jẹ́ pé irú ibi tí ẹ̀yin gbé jáde sí ẹni fọ̀rọ̀ ànẹ́bì tó bá jẹ́ fóun ni ọ̀pọ̀lọpọ̀ wọn bá sọ̀rọ̀ lé lórí. ṣé kó máa sọ̀rọ̀ lórí nìyẹn àfi ijó ìlú. ijó àti àwọn ìṣẹ̀ tí ò bá bẹ́ẹ̀ ni nǹkan mu òun ni wọ́n máa ń fi ìdí àpèmú wọn máa ń pè lé lórí. bẹ́ẹ̀ ni ihun tí wọ́n ń pè ní mọ́lù gan òun ni ẹ sọ yìí. bẹ́ẹ̀ wàláì. ètò lifestyle téèyàn fi lò gbèsè ayé ẹ̀ kókó ohun tó wálé ayé wá ṣe. àwọn òṣòro tó kojú ẹ̀ àwọn ìlérí tó lọ́wọ́ tó fún yẹn tó lé tí ṣòro bá pọ̀ fún yẹn tí tó pọ̀ bọ̀ ayé àtẹ́lẹ̀ pé lọ. sùúrù téèyàn ó sì ìgbẹ̀yìn sùúrù yẹn gbogbo ẹ̀ lẹ sọ fún wa nípa ọ̀rọ̀ ànábì yìí. ohun tó ń pè ní mọ́lùdì yìí gangan òun ni tí ẹ fètè lórí látàní èyí
tó jẹ́ pé ó yẹ kí gbogbo mùsùlùmí ó mọ̀ ẹ̀kọ́ wà ń bẹ̀ tó yẹ kí èèyàn kọ́ tó bá jẹ́ pé dáadáa ni èèyàn bá ń ṣe kéèyàn mọ̀ pé ẹni tí a tẹ̀lé lánàbí òun la fi dáadáa yẹn jọ tó bá dẹ̀ jẹ́ pé aburú iná ẹ̀ ni a bá ń ṣe ẹ̀sìn tọ́lọ́run ṣe kalẹ̀ fún yẹ̀mùrúsù àti fáráò èyí ò sì mọ̀ wípé irú ẹ̀sìn yẹn iná lèèyàn gbà àwọn nǹkan tí a ẹ̀sẹ̀tì tí ká mọ gbọ́ níbi mọ́lúd nẹ̀bí àwọn ní nǹkan tí ẹ̀sọ̀ yìí fẹ́ẹ̀tù tẹ fún kínní yìí ìyẹn tó bá jẹ́ pé lọ́dọ̀ ti tèmi ni ohun tó yẹ ká sọ gangan mọ́lúd nẹ̀bí yìí gangan ohun tí ń jẹ́ mọ́lúd nẹ̀bí ò gangan nìyí tó kọ́lọ́hún kó bá wa ṣe àlékún mọ́ yín kó dẹ̀ bá wa yín torí èyí tẹ́ ṣe yìí ẹ̀sìn tó dáa tó ga jù iná ẹ̀ lọ́lọ́wọ́n bá fi sẹ́yìn àti gbogbo àwa tá à ń tẹ̀lé ẹ sọ fún mi náà iná ẹ jẹ́ ká bira wa lórí ohun tẹ́ sọ yìí èwo lèyìn fẹ́ dínà ń bẹ̀ yìí pé kì í ṣe ohun tó ṣẹlẹ̀ sánẹ́bí Muhammad. tó tàbá nípa níbi ìfẹ́ ọmọ lọ́dún mẹ́fà ìwọ tó bímọ lọ́dún mẹ́fà ìwọ náà kọ́kọ́ fi ro ààrẹ wòye pé ìwọ náà fi fọmọ rẹ lọ́kọ lọ́dún mẹ́fà. ṣé wàá ní kú sẹ́wọ̀n. tó bá ní pẹ́ sẹ́wọ̀n tó bá ní pẹ́ sẹ́wọ̀n tó àwọn nǹkan tó yẹ kí a máa gbọ́ níbi mọ́lúd nẹ́bí káàkiri nìyẹn kì í ṣe ìlú ijó ẹ̀kọ́ ló yẹ ká lọ kọ́ níbẹ̀ ẹ̀kọ́ ló yẹ ká lọ kọ́ ká kẹ́kọ̀ọ́ kí inú gbogbo owó dùn ká mọ kẹ́kọ̀ọ́ lọ́dọọdún ká mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ohun tá a fẹ́ mọ gbọ́ nìyẹn gbogbo àwọn àfáwà tó ń ṣe mọ́lúd nẹ́bí àwọn ọ̀kọ̀ndẹ́mù yìí o torí àwọn òkè wà tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ níbi tí wọ́n bá sì tún ti ń sọ̀rọ̀ gidi náà ó yẹ kí a máa rí nǹkan ẹ̀rín níbẹ̀ kọ́mọ jẹ gbogbo ìgbà serious iná láàmú ọba tó jẹ́ fáwọn èèyàn mọ̀ ronú ó yẹ kí nǹkan ìdárayá ọmọ wà ń bẹ̀ lóòótọ́ but ká mọ̀ mọ́ fi gbogbo nǹkan wa ká mọ̀ mọ́ fi sọ nǹkan tí ò sí nínú ẹ̀sìn ká mọ̀ mọ́ fi sọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní pè wọlé torí ohun tẹ́ sọ yìí òtòdó ni nípa Muhammad tó dẹ̀ kí gbogbo èèyàn ó kí pé yẹ ìsún òtún yẹ pé bọ̀tò òun ti rí èso kọ́lọ́hún kọ́ bá wa yí ọkàn àwọn èèyàn wa kú so ìwọ̀n tó yẹ ká máa fi sunkún nígbà míì iná ẹ̀ lápàtẹ́ sí tá a máa fi rẹ́ẹ̀rín so kọ́lọ́hún kó tún gbogbo wa ṣe mo kí yín o mo kí ìfẹ́fà wa náà àtàwọn yọ̀ǹgì ẹnjìníà tó ń bẹ ní stúdíò àwọn ń bẹ lókè òkun àtọ̀gá yín o ẹnjìníà ẹnjìníà àgbà blessing. àdóńbẹ lókè òkun táwa yín ń tiwa so ọlọ́run jẹ́ kí àmì wọ́n ránṣẹ́ ọmọ ayé ṣe ẹ̀mọ́jú owó lọ nínú bùkátà yín. now àwọn àfẹ́ ṣe lọ oníyanṣe ọlọ́kà ṣe ajẹ́ náà ẹ kó àbí wádìíjọ́ mẹ́jọ àwọn yan lecturer ni wọ́n ń bọ̀ inshallah last Tuesday of the month nìyẹn so àwọn Wednesday máa bẹ̀rẹ̀ tí nǹkan mi bá jáwọ́ o tí n fẹ́ wò bóyá mi fẹ́ kí tọ́bìkì yẹn kó máa bí a máa wá tọ́bìkì kan tí máa ṣe jọ Wednesday torí upper Tuesday yẹn ni irọ́ máa bẹ̀rẹ̀ torí upper Tuesday first week of the month yẹn Tuesday kọ́ ló bọ́ sí ni àbí first week March on the 5 ló máa jẹ́ 5 first week ni yóò ẹni debate Afam Baraki àti àbúrò ìmọ̀ àgbálẹ̀ ni àwa ti bá dùn bọ̀ nǹkan tún gbà yẹn àwọn táwọn tí wọn nú ìbànújẹ́ ń gbà yẹn yóò gùn Ọlọ́run so tó bá di next ìjọ ọ̀la ajá pàdé ní Àmọ̀kẹ́ Ṣódẹ́rù street ní Haruna bus stop lọ́nà Kòròdú bá dé bus stop ẹ̀sọ́ lásòlè kejì ẹ bẹ̀rẹ̀ ẹlẹ́yìn lọ sí Ṣódẹ́rù
street inshallah. So ẹ bá fọ́sà àkáǹtì yẹn ọlọ́run wá ṣe àkọ́ni kọ̀ọ̀kan wa pátá promise wa lóṣooṣù oní 20 oní 10 oní 50 apá òní kan àti oní 5,000 náà apá òní kun yín o ẹ ṣe àwọn ọmọ lóore o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin wa ala mursalin